ìyẹn wá po tíì fún wọn kàn ní wọ́n máa ń pariwo yé meanwhile gbogbo kíní tíì yẹn ó ti jáde sínú ìfun. Àlàyé fẹ́ràn Barrister kí ló wá fàjà wọn. kò yé mi o ibi tá a bọ̀rọ̀ lọ náà nìyẹn o ṣé ẹ rí ẹnìkan wà lẹ́yìn Àlàyé nígbà yìí máa ń fàlàyé ní information about Barrister ẹni burúkú ni wọ́n ti plan fún ọ o mo ní ọ̀rọ̀ tí ẹni sọ fún yín tí ò ní sọ tí náà fún Barrister wọn náà ti múlẹ̀ wọn níjọ́ tó bá sọ wọn níjọ́ yẹn ní òkú àsọjọ́ ti súnmọ́. Let me call him a traitor. Who? Gbenga Adewusi. Why? Ká tó lọ sọ́dọ̀ Gbenga Adewusi náà ẹ jẹ́ kán bá mi dárúkọ wọn fún gbogbo ẹ̀yin tẹ́ ń wà káàkiri àgbáyé. Èmi ni Ọ̀gbẹ́ni Bánjọ Adékúnlé alábàáṣiṣẹ́pọ̀ ẹni ọwọ́ ọ̀tún Gbenga Adewusi nígbà tó wà láyé. Ẹ jẹ́ ká mọ̀ yín díẹ̀ náà ta ni Bánjọ Adékúnlé. Mo jẹ́ ọmọ bíbí ìlú Gbọ̀ngán ní Ọ̀ṣun State. Relationship èmi àti Gbenga Adébóyè too ó ní pé ìyá ẹ̀ òun ló dàbí àbúrò bàbá mi. Ìyá ẹ̀ àdúgbò kan náà ni òun àti bàbá mi òun ni wọ́n dàgbà sí. Ẹ̀gbọ́n ìyá wọn ni ọ̀rẹ́ bàbá mi. So nígbà tí wọ́n máa lọ lọ́kọ ní Ọdẹ Òmu tí wọ́n fi jẹ́ ìyá fún Gbenga Adébóyè. Láti kékeré òun lèmi àti Gbenga Adébóyè láti mọra nígbà tá a ti wà ní kéékèèké. Bàbá kan wà à ń pè wọ́n ní bàbá Oyèdélé ẹni yẹn ni wọ́n bí lé ìyá Gbenga Adébóyè àwọn méjì yẹn náà ni bàbá àti ìyá wọn bí. So by the time tá a wà ní school yẹn tá a ń káàkiri ọmọ wa lọ ní látọ̀dí Òmu lọ́dọ̀ bàbá Ògúndélé bàbá Oyèdélé the tailor. Ìyẹn Gbenga Adébóyè òun àti Fẹ́mi Adébóyè Fẹ́mi kéré gbogbo time yẹn àwọn sì yọrun òkè. So tí wọ́n bá ti wá ṣé àwa close mọ́ bàbá Oyèdélé dáadáa ìyàwó wọn máa ń ta ń jẹ ní ọjà kan tá à ń pè ní ọjà Ọbádá. So gbogbo tí wọ́n ti wá sí holiday yẹn àjọ máa ń ṣeré papọ̀. So nígbà tó time kan oníkálukú à lọ lọ́tọ̀ọ̀tọ̀ oníkálukú ti ń dàgbà àmọ́ra mọ́ bíi pé kí ọmọ ọdún 5 ọmọ ọdún 6 kẹjọ máa ṣeré papọ̀ wáyé pé tó padà wà ríra ẹ ti wà bíi 20 something years. So èmi máa ń gbọ́ program wọn gbà náà láyé ọ̀rọ̀ kàbìtì tí wọ́n kọ́ fi bẹ̀rẹ̀ ní rédíò Lagos. Mo mà láìkọ̀ ọ̀gbẹ́ni mi ìmọ̀ pẹ́ tí mo mọ̀ ni. Festus tó jí ọ̀rẹ́ mi ibi tó gbalé sí ó jẹ́ àdúgbò tí Gbenga Adébóyè ń gbé ní Ẹ̀fọn Alààyè ní Òjòdú. So àwàdẹ́ máa ń wá bẹ́ẹ̀ constantly máa ń bá ṣeré ń bẹ́ẹ̀ weekend. Ó wá dijọ́ kan mo wà ní báńkò ní ilé Festus mo wà níwájú ta mo bá rí bàbá Oyèdélé tí wọ́n ń bọ̀. Festus wá wo bàbá Oyèdélé kí ni wàá ṣe ń bí mo bá sáré sọ̀kalẹ̀ dádì wọ́n ní Bánjọ kí ló ń ṣe ń bí mo ní ilé tí Festus ń gbé ló wà ń bí wọ́n ní sọ wá mọ ìkejì ẹ ṣé ẹ máa ń ríra mo ní ta ni ó ní Gbenga mo ní Gbenga orúkọ ẹ tún sound familiar mo ní Gbenga wọ́n ní Gbenga Adébóyè mo ní mo máa ń gbọ́ lórí rédíò wọ́n ní ṣe bí tẹjọ máa ń ṣe nígbà tán wà kéékèèké tí wọ́n wá lọ dé ní ilé àwọn ní ẹ bá ní máa bọ̀ làbá sọ̀kalẹ̀ I'm talking of 1985. 1985. So mo wá sọ̀kalẹ̀ mo wá tẹ̀lé wọn wọlé àwọn àni Gbenga sọ mẹ́ni níbi ọmọ wọn ní ìkejì ẹni o pé Bánjọ tẹjọ wọn ṣe nígbà tẹ bá lọ ní Bánjọ ọmọ ìyá aláwo torí ìyá bàbá mi àwo ló máa ń ṣe wọ́n ṣe pọ́tà. So ó ní ó lóun ọdẹ mọ́ nǹkan ọ̀parí. That was the beginning of our relationship. 1985. So títí la fi jọ wà títí tó fi kú.
but ìgbà tẹ́yìn sọ pé ẹ mọ Gbénga Adébóyè yẹn Gbénga Adébóyè ti ń sọ̀rọ̀ lórí rédíò. Ó ti ń sọ̀rọ̀ ó ti wà lórí rédíò mi ò mọ who is who mi ò tiẹ̀ mọ̀ pé bóyá ẹni tí mo mọ̀ ni not until ìgbà tí bàbá yẹn wà. Bàbá yẹn ló wá connect. Bẹ́ẹ̀ ni. Báwo ni relationship yín ṣe wá bẹ̀rẹ̀ láti gbà yẹn? Láti ijọ́ yẹn àyàrá wa kódà a tún wá mú relationship wa tó yẹ another level. Àwọn tó kù èmi náà tó bẹ̀rẹ̀ sí ní introduce wọn sí wọn. Festus this is Festus o ọmọ àdúgbò kan náà ni wá o ní ilé ọlọ́yà o ní gbọ̀ngàn o àjọ wà ní kankan gbogbo wa kóra àjọ ń rìn káàkiri that time Láwùmí tó jẹ́ ìyàwó wọn kò tí ì dọ́dọ̀ wọn so wọ́n sì wà ní secondary school báyìí so àṣẹjọ ń rìn títí ìrìn yẹn ò yàtọ̀ títí tó fi dòní tí ẹ fi kú yẹn mo mí inú ìrìn yẹn ò yàtọ̀. Ẹ bọ̀ mú bọ̀ sá ní 1985 ìgbà tẹ́yìn wà lẹ́kọ̀ọ́ yẹn kẹ́ tó meet Gbénga Adébóyè àṣà ní nǹkan tẹ́yìn ṣe. Èmi ń ṣiṣẹ́ ni mo ń ṣiṣẹ́ ni mo wà ní NEPA ńgbà yẹn I was a NEPA staff then so tá a bá ti gbowó oṣù àṣàrí wá èmi rè mi ò mutí rí even up to this present time so àwọn èèyàn sọ pé Gbénga tó ń bá rìn àyọkọ lọtí mo ní tí n bá fẹ́ mu ni tí n bá fẹ́ mu kò sí nǹkan tá a lè ṣe sí so èmi ń ṣiṣẹ́ ní NEPA ń gbà yẹn òun ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti lọ tó bá ti di weekend ó ti wá used to me pé ilé tí mò ń gbé Sùúrùlérè ni mò ń gbé ńgbà yẹn ní Kàtẹ́ so ó ti wá jẹ́ pé all the time my presence is always at Òjòdú láti jẹ́ pé kájọ máa sọ̀rọ̀ ìgbà míì àjọ máa ṣeré lọ patí a máa so bí ọ̀rọ̀ wa ti wà ní àṣà den nìyẹn. But as far back as then ṣé Gbénga Adébóyè ti lọ́fíìsì? No. So ó mi pẹ́ mọ̀ gbà tí Gbénga Adébóyè fẹ́ kọ́kọ́ ní ọ́fíìsì. nígbà tó máa ní ọ́fíìsì sí Òjòdú yẹn mo kàn sọ fún wọn mo ní níta ṣe táwọn èèyàn bá fẹ́ wá bẹ́ẹ̀ tí wọ́n máa ń wálé yín tí wọ́n máa ń ṣe gbúdúgbúdú tó bá yẹ pé ọ́fíìsì ni you have your own privacy tí ò ní jẹ́ pé ilé ń wá tọ̀ ń wá so dábàá ní òótọ́ sì ni o ń bo láti wá rí lítà rẹ́ǹtì báyìí so fortunately enough bàbá kan wà à ń pè ní Dio Terminal Motel òun ló ní ọ́fíìsì ibi tí Aláyé ń lò nígbà yẹn ó wá láìka Aláyé gan ó ní Gbénga pẹ̀lẹ́ báwo ni gankan l'Aláyé ní bàbá ọ̀dọ̀ yìí tó bí o ẹ bá ń wá ọ́fíìsì kan bí o kí n máa lò ló bá ní kò sí problem lọ́wọ́ kan nínú bẹ̀rẹ̀ tó bá lò there was a very small place right ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ ọ́fíìsì wọn for the first time. Festus ń ṣiṣẹ́ pẹ̀lú bàbá Dio Terminal Motel Festus la wà lọ la fi rí bàbá yẹn wọn bá sáwàdà ń ṣe gbẹ Gbénga Adébóyè àti máa ń gbúrò ẹ wá nǹkan kan mọ́níjà so ó ti ẹ̀ mọ́ Gbénga báyìí ó ṣe nǹkan kan so from there bàbá yẹn fún wọn ní ọ́fíìsì yẹn very small space báyìí wọn ń sanwó àṣàdẹ so ibẹ̀ la wà títí tí bàbá yẹn fi kú nígbà tí bàbá yẹn kú ìyàwó ẹ̀ Alájà ibi tó ń lò tó fi ń ta oúnjẹ outside ibẹ̀ náà wá fún wa Alájà yẹn ló ní ẹ̀yin ọkọ mi ṣe kúkú wá gba ibi àgbà bá a ti gba bẹ̀yẹn nìyẹn and it was a very conducive place fún wọn ó jáde síta a tó lè wọlé láti inú bẹ̀yẹn wá sí inú hòtẹ́ẹ̀ yẹn so bí wọ́n ti gba bẹ̀yẹn nìyẹn he now start to live in a corporate way. Now ìgbà tí Gbénga Adébóyè fẹ́ máa rise bọ̀ yẹn ẹ láwọn èèyàn máa ń wálé wọn gan. dáadáa. ṣáwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àbáwọn fans. àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn fans. Aláyé ní ọ̀rẹ́ kan bọ̀dà Síkírù Álímì wọ́n close gan tó bá ti dé wọ́n ti jọ wà tipẹ́ o àwọn àti bọ̀dà Síkírù tí mò ń sọ yìí wọ́n ti jọ wà ìfúnkáwà tó mọ̀ wọ́n rárá káláyé tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ ni wọ́n ti mọ̀ wọ́n jọ ń gbé ní Agége nígbà yẹn so bọ̀dà yẹn ṣiṣẹ́ ní Aida Aswani 5 Star
or weaving company náà ṣáà ti ṣiṣẹ́ gbà yẹn so bọ̀dá yẹn wá sọ́dọ̀ Àlàyé kò sí tí wọ́n jọ máa ń lọ wo fíìmù ni Àlàyé love film Indian film wọ́n máa ń wo gan-an wọ́n máa ń wo even títí tó fi kú yẹn a máa ń lọ dídí lọ ṣáta fíìmù a ní pàjọ jọ ọ bá ń lọ sí Ìkẹjà mo ní ìdí fún báyìí wọ́n á kọ orúkọ ẹ̀ fún mi òlé sọlé wọ́n ṣàkọ gbẹ màá wá lọ tí n bá ti rí báyìí he will be very happy tó bá ti rí fíìmù yẹn kò ní kúrò nílé he will be very busy with the film so ó like kí wọ́n máa wo fíìmù gan inspiration ọ̀rọ̀ wọn ó máa ń wá from inú àwọn films yẹn especially Indian films. but Indian làwọn Indian sọ báwo ni inspiration Yorùbá ṣe fẹ́ jáde láti. kódà níbi tí Àlàyé tí Ọlọ́run fún ní brain tè mi ò rí wéyàn bíi tiẹ̀ ṣe believe pé Àlàyé a tún wá translate Indian film a máa sọ ní Yorùbá bẹ́ẹ̀ yẹn ti sọ like olé èmo bá ń bẹ́ ò Àlàyé ni ó sọ pé ó dẹ̀ máa bá mu that is this Nigerian so pé ẹ máa bá ń bẹ́ ò Àlàyé gbogbo ẹ̀ ló máa túmọ̀ á túmọ̀ everything ni o tó jẹ́ pé wọ́n gan tó ń wò ó máa understand more ó máa understand more kò ní ìdí àti béèrè pé kan inscribe English kan ṣe tàbí but pé Indian film kan wà tí Àlàyé ò wò ní àwọn old kìíní yẹn ni o ó fẹ́ máa ṣe. nígbà tẹ́ ń sọ̀rọ̀ sí ẹ ní àwọn Indian film yẹn máa ń fún Gbénga Adébóyè inspiration àwọn kan nígbàgbọ́ pé oògùn ni nà. oògùn ẹni tó bá súnmọ́ ló lè mọ̀ mo súnmọ́ gidi mo mọ̀ gan ni o gan gidi deep down ṣe rí Àlàyé ń ṣiṣẹ́ gan o tọ iṣẹ́ tó ń ṣe yẹn ó lọ fún iṣẹ́ tí ń ṣe gan gidi ni náà gbogbo every means ló máa ń wá láti jẹ́ pé báwo ni màá ti ṣe the next one that is why when tó bá ń kọ script báyìí tí bàbá ẹ̀ bá wá bó ti fẹ́ràn bàbá ẹ̀ tó kò ní rí wọn èmi pẹ̀lú Festus láti wọ yàrá tí wọn tí anybody báyìí wọ yàrá t'Àlàyé ń kọ script lọ́wọ́ òǹtọ̀ dáràn tí nǹkan ra ìyàwó wọn tí wọ́n fẹ́ lé wọn ní débẹ̀ láyé but èmi àti Festus àwọ̀ ó ń ṣiṣẹ́ tọ iṣẹ́ lẹ́yìn ni o gbogbo máa wo Indian film máa ṣe gbá máa ṣàwo yẹn ó fi mú àwọn inspirations jáde nínú kò yí ọ̀pọ̀lọpọ̀ oògùn kẹ̀ Àlàyé pẹ̀lú oògùn pẹ̀lú iṣẹ́ àáfàá máa ń wá kódà babaláwo máa ń wá ó dẹ̀ believe nínú prayer gan tí èèyàn bá fẹ́ wà unfortunate tó bá wá láyé wá tó bá fẹ́ wá tó fẹ́ kábùkù you come during when is fasting tó bá ní mo fẹ́ gba àwẹ̀ ọjọ́ méje o ọjọ́ méje yẹn á gba àwẹ̀ yẹn láti ìjọ tó bá ti drop níjọ́ Wednesday ló máa ń ṣe program gbà tó bá ti drop tó bá ṣe á gba àwẹ̀ yẹn wọ gbà yẹn ẹni tó bá rìn sí time yẹn èmi tó ń regret pé kí lòun á ṣe so ìrìn àjò ẹ̀ ó yí Ọlọ́run ó ń ṣiṣẹ́ tọ́ ni o kì í ṣoògùn àwọn aláàfáà máa ń wá wọn á ní Gbénga a fẹ́ ṣe àdúrà fún ọ a fẹ́ ṣe nǹkan ní kí lẹ fẹ́ wọn á ní ọ̀pẹ̀ ẹran ó sì gba ọ̀sà ò Festus ẹ lọ rẹran wá wọn á dẹ̀ ṣe wọn á parí wọn á sọ Quran kalẹ̀ wọn á ṣe gbé àjókòó wọn á ṣe gbé àjẹ so ẹran yẹn everybody will eat it èmi ó mú lọ́lé Festus ó mú lọ́lé gbogbo àwọn tó bá tó wà ní surrounding náà fi pin fẹ́ anybody ni. Okay, now ẹ̀yin àti Gbénga Adébóyè ẹ close dáadáa ìgbà tí Gbénga Adébóyè wá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí broadcasters àwọn wo lẹ tún mọ̀ pẹ̀lú wọn tó jẹ́ broadcasters náà yàtọ̀ sí Síkírù Álímì tẹ̀sán. wọ́n pọ̀ kọ́lọ́n fọ̀rún kẹ́ bọ̀dọ̀ Ọpẹ́yẹmí Fájẹ́milẹ́yìn wọ́n respect wọn gan-an torí àwọn ni wọ́n introduce Gbénga sí rédíò. ìyẹn Ọpẹ́yẹmí Fájẹ́milẹ́yìn wọ́n ti jọ máa ń kéwì káàkiri tẹ́lẹ̀ ó wá dijọ́ kan Àlàyé wá sí rédíò ó wá ń gbọ́ tí Ọpẹ́yẹmí ń kéwì lọ́wọ́ ni bóòlù ọ̀gbẹ́ni ti dénú mọ́ rédíò bí wọ́n ti wà lọ nìyẹn wọ́n á sọ fún un pé bọ́pẹ́yẹmí ti mú wọn lọ nìyẹn náà bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kàbìtì that was Radio Lagos 10 so Ọpẹ́yẹmí ló mú wọn lọ sí rédíò ọ̀rẹ́ ni wọ́n then
Abbey fagbọrọ ọ̀rẹ́ gidi ni wọ́n. Abbey ó jẹ́ nìkan tó ó wà reserved, very very reserved. So ìgbà yẹn ó ń ṣiṣẹ́ ní LTV as account clerk, ìyẹn rédíò yẹn Abbey fagbọrọ. So ọdún ẹ̀ náà ti máa ń lọ gba owó, òun ló máa ń sanwó fún àwọn freelance artist yẹn. So ń bọ̀ kàn díjọ́ kan ní Gbénga wọ́n ti dá mi dúró. Congratulations. Ó ní congratulations ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ ní ló sálárì tó ń gbà tó ń ṣe kínní máa bọ̀. That time aláyé ti bẹ̀rẹ̀ fún wọn tán ti dé o, ẹ dákun ẹ dìde. So wọ́n wá ní òun náà ló kọ́ fún wọn, wàá máa kà kínní ìròyìn kàyéfì. Wọ́n kọ́kọ́ the first one fún wọn. Abbey a máa lọ kà lórí program wọn díẹ̀. Nígbà ọ̀pẹ wọn close. Téèyàn bá rí program gbà yẹn, èèyàn máa rò wípé ńṣe ni Abbey fagbọrọ àti Aláyé wọ́n ti rehearse kan tó dé orí program. No, ó di tí wọ́n bá ti lọ́jọ́ kẹjọ ó di the following jọ́ kẹjọ kan tó ríra. Though ìgbà mi a máa ń ṣeré lọ sí ọ́fíìsì ẹ̀ tó wà ní Mushin lọ́dún náà lọ́hùn, torí Mushin side ní ọ́fíìsì ẹ̀ wà. So ìyẹn ò nìkan sọ̀rọ̀ nípa pé program tá a ṣe lọ́la lélẹ́yìí o. Ṣùgbọ́n Abbey so wà brilliant débi pé èmi fúnra ara mi mo máa ń surprise pé irú ọ̀gbẹ́ni ìwò lélẹ́yìí. Tí Aláyé bá sọ ọ̀rọ̀ kan kó tó sọ délẹ̀, ó ti mọ nǹkan tó fẹ́ sọ láì rehearse. Tó bá jẹ́ pé orin ni wọ́n fẹ́ kọ, wọ́n sọ fún pé orin la máa kọ gangan, Abbey ti catch up. Program kan wà tàlàyé ṣe àkóbá àdábá ọlọ́mọ jẹ́rìí. Ó máa ń gbé Aláyé, mo sọ pé ó máa ń ṣiṣẹ́ gan. Ó máa ń gbé, ó dìdí lọ kọ́ gìtà láti jẹ́ pé kó lè máa fi ṣe program. Ó lè lu ṣẹ̀kẹ̀rẹ̀, ó lè lu dùndún, ọmọ ilẹ̀ kìíní tí wọ́n máa ń lù yẹn gángan. Ó dìdí kọ ni. So tí wọ́n bá ti lọ akógbẹ́ lọ sínú studio, wọ́n á bẹ̀rẹ̀ program yẹn níjọ́ yẹn lọ́hùn. Mo wá ń gbọ́ àkóbá àdábá ọlọ́mọ jẹ́rìí. Abbey ń gbé. Wọ́n á ní bó jẹ́ nínú mọ́tò ló wà o. Abbey ní pépépé tàbí mọ́tòsáìkù ló ń gùn o. Grim. Wọ́n sábà pé irú ẹ̀ dá àwòlẹ̀ nìkan. So wọ́n blend débi pé Aláyé ọ̀sọ̀ next ó mọ̀ gan. So Aláyé ò kì í fẹ́ fi sílẹ̀. But sometimes iṣẹ́ máa ń depart wọn. But program yẹn wọ́n á jọ ṣe ni. So ṣé ká sọ pé Gbénga Adébóyè ló encourage Abbey fagbọrọ láti di bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mo fi sọ kó máa bọ̀ lórí rédíò. Bẹ́ẹ̀ ni mi ò kàn níran the actual date. Okay. Àwọn míì wo tún ni ẹ tún mọ̀? Ṣé rí Aláyé is a man of people. Ó like star gan. Ó máa ń kó àwọn èèyàn mọ́ra. Tó bá rí pé irú èmi ó invite mi títí pé I should become sọ̀rọ̀sọ̀rọ̀. Mo ní sọ̀rọ̀sọ̀rọ̀ wo. Torí mi pẹ̀lú fẹ́sọ̀ tá a bá bẹ̀rẹ̀ èmi lẹ̀gbọ́n, èmi làbúrò, èmi ní kankan Aláyé á jáde á ní ojúdọ́ tí mo bá gbọ́ pé ẹ lura yín. Ìjọ ìní tó mọ̀ pé so ó máa ń encourage wa pé n tẹ́ ń ṣe ẹ lè fi make ẹ orin bá ń jọ orin kọ gbogbo tí ń part gbogbo tí ń ṣe mi ò ṣe mo ní mi ò fẹ́. It's not my line. I know where I'm going. So Aláyé ó máa ń kó gbogbo àwọn tó bá ti rí anything lára èèyàn pé ó wúlò, ó máa pè ẹni yẹn á ní lọ develop nǹkan báyìí, lọ develop nǹkan báyìí, lọ develop nǹkan báyìí. Òun ló fà tó yẹ pé Kọ́lá Ọláwuyì, Kọ́lá Fọ̀rúnkẹ́ ọ̀nà, òun àtàláyé wọn àmọ́ra from Adams. Ìyẹn Gbénga Adébóyè. Àti Kọ́lá Ọláwuyì wọn ríra rí. Kọ́lá was in Ìbàdàn, Aláyé Abẹ́òkúta ló wà. Kì í dẹ́ gbọ́ program anybody. Aláyé ò ń gbọ́ program o pé ẹnìkan ń ṣe eré àwọn èèyàn ló máa ń sọ fún un. Wọ́n wá sọ pé Aláyé Kọ́lá Ọláwuyì tó wà Ìbàdàn yẹn Aláyé ní ṣé fújì ní nǹkan. Nínú wọn ní sọ̀rọ̀sọ̀rọ̀ ní o. Irú ọ̀rọ̀ wo ní sọ pé ìrírí ayé ló máa ń ṣe gbogbo àwọn tó máa ń gbé wá interview wọn á ṣe ìrírí ayé á ṣe kí ló wá ṣe? Ó ní ẹ̀dá dúró kí ló ṣe fún ẹ bá ń sọ fún un pé wá rí mi. Kọ́lá Ọláwuyì wá kì í ṣe ọ́fíìsì ló wá o.
OGBC náà ti pàdé wá ní òun fìyà jẹrẹ n tó ń ṣe fún ẹ lọ́fẹ̀ẹ́ yẹn it's money. Aláìdé explain fún pé bóun ti ń ṣe lélẹ́yìí o máa ń ra air time òun dẹ̀ máa ń fi tó o bá lè ṣe ó rí i pé wọn náà máa mẹ́kẹ́. Aláyé bá mú lọ sọ́dọ̀ Mr. Májíàgbé, he was the general manager OGBC there. Kọ̀dẹ̀ sí Táláyé béèrè lọ́wọ́ ẹni yẹn ó like Aláyé débi pé Táláyé bá mú ewúrẹ́ débẹ̀ pé bàbá yóò ṣe program á ní ó ti lọ. Ó ti mú Kọ́lá Ọláwuyì débẹ̀ ó ní ọ̀yà kí wọ́n lọ test lè test eléyìí ti mọṣẹ́ rédíò Ìbàdàn lọ́wọ́ SBS lọ́wọ́ àgbà yẹn ó ti jinlẹ̀ gan-an. Báyìí náà ní ok olùgbọ́ ẹnìkan tó máa ń sọ̀rọ̀ bí àdúgbò oníṣẹ́rí ní òní ok táìm wo ló fẹ́ lọ́ba sọ táìm bàbá yẹn ní kò possible pé torí 1 hour ló fẹ́ lò the only 1 hour that is available pé alẹ́ ni. Àlàyé ní yọ̀gbà oníyọ̀gbà ọlálẹ̀ nǹkan lọ́dà oníṣọ́dà tí bá ń sọ̀rọ̀ lé àwọn èèyàn máa bẹ̀rù wọn nílé sùn. bí Kọ́lá Ọláwuyì ti bẹ̀rẹ̀ tó ń tẹnu tí mo mọ̀ ní mo ń sọ yìí mi ò fi kún mi ò yọ kúrò mẹ́ bí Kọ́lá Ọláwuyì ti bẹ̀rẹ̀ program nìyẹn and he was doing fine. Ṣé ẹ rí problem tí Aláyé ní ó ní kí ẹnìkan wá kó ní Gbénga Adébóyè ọgbọ́n tẹ́ni sọ ni nípa ẹ̀ wọ́n bú ọ o ṣé bí tó wá jẹ́ ẹlòmíì tó jẹ́ kíní ni awádìí ṣé tòótọ́ ló bú òun àbí irọ́ o Aláyé ti take up nìyẹn ayé ẹ̀ máa bàjẹ́ ni èmi ní bú lórí program ayé ẹ̀ máa bàjẹ́ ni ó sì lè máa bú mi ó sì so nígbà tó yá wọ́n sá fà títí tí wọ́n fi dídá alẹ́ láàrin wọn àti Kọ́lá Ọláwuyì nígbà yẹn. The same thing applies to Bàbá Gbọ́n ara àwọn ọmọ Gbénga Adébóyè ni. Yes gbogbo ẹni mo fi sọ torí nígbà tí Bàbá Gbọ́n wá for the first time ó wá balaye ó ní Bàbá Gbénga èmi náà lè sọ̀rọ̀ o Aláyé ni à ń sọ̀rọ̀ kí n gbọ́ ló bá sọ̀rọ̀ ló fi Haúsá sọ̀rọ̀ gángan ni star ni wọ́n bọ́ yìí no problem wọ́n fún un ní time lọ́dọ̀ wọn pé kó máa ra ṣe àwọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n á invite àwa títí àwọn náà wọ́n ń tẹ̀lé wọn lẹ́yìn wọn kò sí problem so norton ti nígbà tí wọ́n dá AIT radio station sílẹ̀ wọ́n reserve ẹ̀yọ slot kan fún Yorùbá wọ́n dẹ̀ ní Gbénga Adébóyè làwọn fẹ́ ń bẹ̀ so that time l'Aláyé ń lọ sí London ó wá ní ta ló wá fẹ́ ní kó lọ ṣe kínní yìí o Akeemu ní the first graduate Aláyé mẹ́nu dùjú yọ ó ní the first graduate Aláyé òun ló kọ́kọ́ kọ́ṣẹ́ lọ́dọ̀ Aláyé gbàrà bí fẹ́ ní ọ̀dà pẹ̀sẹ̀. ẹ máa bá dárúkọ Aláyé yẹn tó rẹ́ lómi kan. Gbénga Adébóyè sorry Gbénga Adébóyè Akeemu mẹ́nu dùjú yọ ní the first person pé èèyàn kọ́ṣẹ́ lọ́dọ̀ èèyàn tó kọ́ tó mọ̀ tó follow ẹ̀ Aláyé a máa gba iṣẹ́ méjì that time a ní Akeemu lọ bì kan kó náà lọ bì kan so kí n máa bọ̀rọ̀ Bàbá Gbọ́n lọ so ó wá fi Bàbá Gbọ́n síbẹ̀ ó ní ìwọ ló dùn sí ibi mọ́ bójú mi dẹ́nbẹ̀ ó ní jẹ́rìí mi bọ̀dà Gbénga. màá fẹ́ sọ àárín yìí dáadáa Gbénga Adébóyè was in America ní 1994 tá à ń sọ yìí. nígbà tán dárí power lẹ̀. He has a proposal pẹ̀lú Dar Communications kan tó lọ tó ti ní program tán máa ṣe tán bá dé láti America. Àwọn kan máa ń sọ ní Gbénga Adébóyè ló fún mi nínú òtí wá sí power ṣé n tó wà lamẹ́ríkà ṣó lè sẹ́ndì nóòtì sí mi pé kí n lọ mú fẹ́ nìkan. I drove in here so 1994 yẹn mo wá mú proposal mi wá pé mo fẹ́ program mo drop ẹ̀ fún Dr. Ambrosomide. so Aláyé ni wọ́n fún ní program yẹn kókó máa ṣe òun ló lọ introduce ẹ̀ pé òun ò lè ráàyè kán fi Bàṣírù síbẹ̀ ó wá Yorùbá program tí wọ́n fún Aláyé yẹn wọ́n wá ní kí Bàbá Gbọ́n lọ máa ṣe Bàbá Gbọ́n nìkan ló máa ń ṣe mí ní jọjọ kó tó wá di pé Ambrose join Bàbá Gbọ́n wá ń ṣe lọ Bàbá Gbọ́n dẹ̀ ń ṣe on good
òun wá sọ́dọ̀ Aláyé thank you nǹkan kan not until táwọn kan dé nìbàdàn lọ́dún náà ló mú forúkọ bò wọ́n láṣìírí lọ́ba dé Gbẹ́ngà bọ́ọ̀yẹ ti báyé ẹ jẹ́ o bọ́ọ̀yẹ wo ó ní bàbá gbọ́n ni ó ní wọ́n ló fi ṣe program látàárọ̀ dédé tó fi parí program ẹ̀ ó ló bú ọ o Àlàyé ni èmi ọ̀dẹ̀ ti tàn kára díẹ̀ èmi ni bàbá gbọ́n bú èmi Àlàyé bá bínú nígbà táwọn yẹn lọ ní Àlàyé ẹ ní problem tẹ́ ẹ bá ní problem ìyẹn wá sọ nǹkan fún yín sẹ́yìn lè gbọ́ fúnra ara yín ẹ ṣe ní ká mú rìkọ́dì èébú yẹn wá òótọ́ ló sì sọ o ó dẹ̀ dùn mí tí wọ́n ti lọ báyìí the same day tí wọ́n á sọ̀rọ̀ yẹn bọ́ọ̀ ẹ̀kọ́ wà tá a máa ń pè ní itú bàbá àta ara ọmọ Àlàyé ni wọ́n máa ń tẹ̀lé ńgbà yẹn itú kékeré la máa ń pè ńgbà náà ọmọ yẹn wá lọ sí Ìbàdàn ní wọ́n á ní àná ní sọ wọ àwọn tí mò ń sọ yìí náà sọ àwọn méjì ni wọ́n mi ò gbúrò wọn sí o wọ́n ní ọmọ yẹn ti bà iṣẹ́ tó ń ṣe jẹ́ o tó bá ibi tí ń sọ̀rọ̀ tú yọ kàn sọ bálabàlà Àlàyé ni ẹ tó bà mí nínú jẹ́ lẹ́ẹ̀kejì ọmọ mo ní kí lẹ fẹ́ sọ ẹ fẹ́ gbé ṣépè no ẹ má gbé ṣépè ó ní kí ló dé mo ní ẹ má wọrí tí àwọn àlejò yín bá lọ àmọ́ nígbà táwọn yẹn wá lọ nú mi wà káwọn yẹn tó lọ ìtúwádé ó ń bọ̀ láti Ìbàdàn lọ́ba dé lọ́ba dọ̀bálẹ̀ oníbọ̀dà Gbẹ́ngà ó láyé ò ní bàjẹ́ iyì yóò ní bàjẹ́ ó ní mo gba yìí lónìí ó nígbà tí mo dé rédíò tó ń interview mi fún Itú ó ní ṣe náà sọtán nítorí àwọn à ń sọ fún pọ́nrọ́ ẹ̀yìn òun lẹ ti di àyẹn náà wọn à lè mú tí wọn lọ mọ́ wọn jókòó báyìí. iṣẹ́ já bẹ́ẹ̀ tí wọ́n bá ti wá sófò fún Àlàyé bẹ́ẹ̀ wọ́n ti rí avenue láti gbowó Àlàyé ẹ̀ ń lọ Ìbàdàn kankan ìgbà wo àfún ẹ lówó tí bàbá gbé yẹn wọ́n sọ mo ní ẹ̀ ṣe pé ó ní àwọn onídàá ti pé Basiru ó sọ ní wọ́n gbọ́ yẹn mo ní sẹ́yìn gbọ́ kó rẹ̀ sọ̀hún wọ́n ti gbọ́ nǹkan ní ọmọ ń gbà sórí nǹkan kan so bàbá gbé was never abused Àlàyé for anything ó respect ẹ̀ gan ni o nígbà tó yá àwọn ẹ̀ náà tún padà lọ sọ fún Basiru pé ọjọ́ ní ìṣẹ́yìn fàlàyé n ti ń plan pa ẹ̀ ó lé o ìyẹn náà bá jókòó ní ọba wá sọ́fíìsì mọ́ títí tàlàyé fi kú kò àfitán bá pàdé location ló kú so Àlàyé was a free man many people Akeem pass through him Ifanka hallelujah bó ti jẹ́ pé then there was a guy àárín la máa ń pè gbà yẹn tó wà ní Bantale Fatai Bantale ó kàn bá Àlàyé jọ náà ló ní Àlàyé ẹjọ́ èmi náà ti sọ̀rọ̀ èmi náà ti kí ló lè kéwì ìwọ tó gbé rí mi wò láti wá ṣe lọ́ba kọ lẹ́tà lọ́ fákìmù ẹnu jújù ọ fákìmù náà dẹ̀ ti rí ó dẹ̀ gbà ọjọ́ ń ṣiṣẹ́ títí then Ṣeun Agboola Chief Bukẹ òun náà àjọ wà lọ́fíìsì ni èmi ẹ̀ tí ẹ jẹ́ ń gbé ní very close to each other nígbà tó máa bẹ̀rẹ̀ Kásùnláyọ̀ it was like bí ẹgbẹ́ fẹ́ fi yẹn joyè lọ́dún náà lọ́hùn tó bá ti lọ adé bọ̀dá máa ń jọ ẹjọ́ o ẹgbà kẹsẹ̀tì tí bá ti ń ṣe program ẹ bá ń rìkọ́dù ẹ wọ́n tó fẹ́ ṣe program lálẹ́ èmi á ti sùn màá ní ọ̀dà màá bẹ́ẹ̀ rìkọ́dù ẹ tí bá ti ń bọ̀ bọ̀dá ṣé ẹ gbọ́ mi mo gbọ́ ẹ díẹ̀ o mo ti ń gbọ́ tán o ẹ bá ń rìkọ́dù mo ní bóyá kí ní ẹ rìkọ́dù díẹ̀ mo ní kó lọ gbọ́ bọ̀dá máa ń jọ tó bá ti lọ́jọ́ kejì á tún wá it was like ọmọ tí ó ń gun kẹ̀kẹ́ tẹ́lẹ̀ wọ́n ara mọ́tò fún inú ẹ̀ máa ń dùn ó máa ń wá sọ́fíìsì Chief Bukẹ la máa ń pè Chief Bukẹ. so Gbẹ́ngà Adébóyè súnmọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gan. Ọlọ́run ó súnmọ́ wọn. Tọ́ba Ọ̀pálẹ̀yẹ ń kọ́. ṣé ẹ rí Tọ́ba Ọ̀pálẹ̀yẹ ara tí mò ń sọ nìyẹn Tọ́ba Àtàláyé tí ẹ bá ní ohun Àtàláyé lè ní gbọ́n mi sí omi ò tó máa jiyàn torí Tọ́ba máa ń wálé Àlàyé tí ó sùn wọ́n máa ń lo 3-4 days ilé Àlàyé ń gbà yẹn. ilé Gbẹ́ngà Adébóyè wọ́n máa ń wá dáadáa tí ó wà wọ́n ìgbà míì wọ́n lè jọ máa bọ̀ látàbẹ́kúta
wọn á jọ wá ilé wọn ló máa wà wọn máa ṣeré títí wọn á tún jọ jáde wọn á jọ sí gbogbo ẹ̀. So ọ̀rọ̀ ara ìkòkúkò torí Kọ́lá Ọlábísí sọ̀rọ̀ kan ó ní Gbẹ́ngà Adébóyè tó ń kó kiri tó bàbá kówèrè tó ní wọn kò bá oúnjẹ kan ó ní gbogbo náà lọ sọ̀rọ̀ tí wọ́n sọ pé Bàdá Gbẹ́ngà ń bú ọ Bàdá Gbẹ́ngà ń sọ̀rọ̀ sí ọ Bàdá Gbẹ́ngà ń ṣe dó tó bá ó wà exposed ó dẹ̀ comport ara ẹ̀ kì í ó máa mutí o but ní rí kó misbehave ó ṣe kí ní jẹ́ aláyé lọ aláyé ní gbùgbùgbùgbùgbù òun jẹ́ nìkan tó corporate person ni corporate bọ́ bá gbọ́rọ̀ kan instead tó fi àmọ́ tálàyé ọ̀gbọ́tọ̀ pé ìwọ wèrè èmi ló ń bú ọba ìyá ẹ ọba nǹkan kan tọ́bọ̀ ò ní sọ̀rọ̀ akànnì Gbẹ́ngà wàhálà yìí ti pọ̀ jù kí ni gbogbo eléyìí wọ́n close gan o mi ò lè sọ pé nǹkan tó dìjà wọn lélẹ́yìí torí kó tó di pàlàyé kú yẹn wọ́n ti ń go on their separate ways ìṣèpé tí wọ́n bá pàdé wọn ò kíra o but kò kọ́ díà bíi ti tẹ́lẹ̀ mọ́. now nígbà tí Gbẹ́ngà Adébóyè wà ní ọ́fíìsì mo gbọ́ pé Gani Adams náà máa ń wá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni dáadáa Gani Adams yes ọ́fíìsì tẹ̀rọ adítorí kókóró yẹn kí ni la máa ń pè this is another word. ní ọ́fíìsì Gbẹ́ngà Adébóyè bẹ́ẹ̀ ni ọ́fíìsì Gbẹ́ngà Adébóyè is another word. it's another word torí kò sí bóyá ẹnìkan musician kan lọ́wọ́ wa o Sani Adé ó máa wá ó máa sùn sórí káùchì ẹ̀ báyìí ni. níbo. lọ́fíìsì yẹn. ọ́fíìsì ta ni. lọ́fíìsì Gbẹ́ngà Adébóyè Sani Adé àwa tí ó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ Shina Peters àwa tí ó ta sọ̀rọ̀ tó yẹ yín boys kí lẹ fẹ́ mú kí lẹ fẹ́ ṣe nǹkan kan ìgbà wo the only person tí mi ò rí o ní Obey Barrister kọ́ni tí o tiẹ̀ lè mọ̀ wá. sọ́fíìsì Gbẹ́ngà. bẹ́ẹ̀ ni. Gbẹ́ngà Adébóyè is another word. another word níbẹ̀ yẹn. ọ́fíìsì yẹn. gbogbo àwọn ètò ẹ bá ti fẹ́ mọ ẹni olórin tẹ́ ẹ̀ rí rí ẹ wá sọ́fíìsì nígbà tó bá yẹ tó jọ mẹ́ta tí wọ́n bá ti lè rí mọ́tò ẹ̀tọ́ páàkì ẹ̀ síwájú ta yẹn ọdún ti bẹ̀rẹ̀ tí mọ́tò tálẹ́ bá ti lè páàkì mọ́tò ẹ̀ níjọ́ tó bá mọ̀ pé wọ́n á lọ páàkì mọ́tò ẹ̀ somewhere else á fẹ́ ṣe ìwọlé ìyẹn á reduce díẹ̀ ṣùgbọ́n tó bá ti lè tí mọ́tò yẹn bá ti dé báyìí kò sí Pasuma ọmọ bọ̀ bí wọ́n ti ń bọ̀ lọ́nà ilé á yà fíìmù ìgbà yẹn kò sí demarcation lójú ọ̀nà yẹn fíìmù Bàdá Gbẹ́ngà mo ní eré lábẹ́kúta mo ń lọ nǹkan kan kó tó lọ bó ní nǹkan kan kí lẹ fẹ́ ra pink lady fún mi ọyẹ ẹ̀rọ ẹgbà ẹ lọ́ra pink lady mẹ́fà fún bọ̀dà nígbà wọ́n ń tẹ ọkàn ní 1,500 ẹ lọ́ra mẹ́fà àyìn bọ́ àwa náà jáwó fún wa lówó Òbésèré mi ò rí lọ́fíìsì wa rí mi ò rí Òbésèré rí. Ṣẹ̀fí Àlàó ńkọ́. Ṣẹ̀fí Àlàó wá òun àtàlàyé close kì í wá ṣe pé Ṣẹ̀fí Àlàó máa ń wá láti jẹ́ pé kó dìde wá tó bá ń kọjá lọ ọmọ àyà bọ̀tí lábẹ́kúta àwọn ń ríra pàṣẹ dáadáa kò lè fi ọmọ oko ṣeré. àti Barrister. òun àti Barrister fẹ́ràn ara wọn pọ̀ Àlàyé fẹ́ràn Barrister. kí ló wá fàjà wọn. kò yé mi o ibi tá a ń bọ̀rọ̀ lọ náà nìyẹn o. ṣé ẹ rí ọ̀rẹ́ Àlàyé kan wà à ń pè ní Tírímísì Ìjú Àfọlábí wọ́n máa ń kọ Fújì tù sẹ́dọ̀. ṣé ń bàdàn. nígbà Èkó yìí Àlàyé náà lóyún Àlàyé ló lóhùn ó ní kó máa kọ́ ni ìjọ tí bọ̀bọ̀ yẹn tí ó ṣe Àlàyé lọ́wọ́ ní Gbẹ́ngà mo lọ síbi kan lónìí ní abá lèmi ní ngó lè bá Barrister wọlé. Àlàyé ni ó lọ bìkan ó lọ ṣàyẹ̀wò níbì kan tírí yẹn ti kú sí Ọlọ́run fọ̀rọ̀ kẹ́ ó ní ó ní ẹnìkan ó ní sọ fún pé kò múra pé òun máa lé Barrister wọlé. Àlàyé ni ẹni tí ò rí ìrànlọ́wọ́ máa ń tàn lọ ó lè Barrister wọlé Barrister ó tiẹ̀ sọ Sanko Rasidi pé ó lè Sanko wọlé ọwọ́ ní Barrister wọ́n ń tàn ni Barrister ìṣẹ́ni tó lè wọlé láéláé lórí Barrister nǹkan Àlàyé láìkẹ́ pọ̀ ó láìkẹ́ Barrister ó láìkẹ́ gan ifo kò kí wọn àti Barrister tó pàdé ráyè ó ti láìkẹ́ gbogbo Fuji garbage yẹn everywhere tá a bá lọ Àlàyé oníyàn máa ń play kì í fẹ́ kó play any other thing now Barrister wọ aṣọ kan nínú ilé à ń pè ní garbage Àlàyé rán kò rán yóò ràn tó 6 òun àti Dan Kasim so bí wọ́n ti wá travel ní US tour tí wọ́n lọ ní ilé Barrister náà gbà lọ kí lórúkọ máa tó gbé wọn lọ yìí
màá níran. tí kò ń ṣe Démọ́lá Oyèfẹ́sọ. Démọ́lá Oyèfẹ́sọ Démọ́lá Oyèfẹ́sọ so gbogbo wọn dìjọ lọ ni àdọ́hùn mo kàn sáré pé aláṣẹ rẹ́kọ̀dù wà ní látọ̀hún ó sẹ̀ǹdì ẹ̀ sí wa àwa ń gbọ́ tàlàyé bá rẹ̀ ṣe rẹ́kọ̀dù gbà tó bá ti ṣe any cassette tó bá ti ṣe á rìkọ̀dù ẹ̀ jáde á fún mi á ní kí n lọ gbọ́ á ní kí ni mistakes tí mo rí mbẹ́ kí ni kankan máa sọ fún mi pé ó kù díẹ̀ nbí ó kù díẹ̀ nbí láàrin ó láìkí gbogbo àdúrà nǹkan tí mo ń ṣe fúngbà yẹn now wọ́n wá ní ọwọ́ àṣetẹ́kùn máa ń gbọ́ mu ní ta lálàyé ń bú báyìí wọ́n bá pè wọ́n àlàyé tá a lè ń bú ta ní tí tó ń bá yín jà tí ẹlẹ́ni lẹ́fọ̀ọ́ rí tẹ́lẹ̀ nígbà wọ́n ní Barrister wọn ní ọlọ́run ọmọ ìjọ pa wọn kí ló dìjà yín wọ́n náà lọ́ọ́ ṣe níbi kan ni pé ó ní ọyẹn bóyá 30 minutes náà fàlàyé pé kó lò wọ́n fún Barrister ní 1 hour 30 minutes ó ní tí kìíní bá ti kan ó ní Barrister ò ní dúró ó ní a máa ṣe rí lọ ó lè lè kún nǹkan bíi 10 minutes a ṣe gbé wọn lóní kíní ẹ̀rẹ̀ ń dùn ó lóun dẹ̀ lọ bọ́ lọ́wọ́ pé wá owó la wá pa ń bí o ìdìbò àti torí sacrifice tèmi kí n ṣe o nǹkan gbà o kíní ẹ̀ ń dùn àlàyé meanwhile ẹnìkan wà lẹ́yìn àlàyé nígbà yẹn mo forúkọ bò láti rí alága gẹ́gẹ́ bí ẹ̀yẹ dákàrà ẹ̀ ni òní máa ń fàlàyé ní information about Barrister a ní ẹni burúkú ni wọ́n ti plan fún ọ ó ti ṣoògùn o ó ti ṣe nǹkan kan o ó ti gbá o àlàyé dẹ̀ máa ń believe yá ṣe so ẹni yẹn òun gangan ni the actor but àwọn èèyàn ò mọ̀ pé òun gangan ni actor torí àlàyé láìkẹ́ torí èké tí máa ń ṣe fàlàyé. èké yẹn dẹ̀dẹ̀ ọ̀pọ̀ ọgbà irọ́ ni. nígbà tí wọ́n dé láti Amẹ́ríkà Barrister sáàkì ẹni yẹn mo ti sáàkì ẹ ọwọ́ àwọn aṣọ́dọ̀ àlàyé ọwọ́ àwọn ọmọ ń wá àwọn àjókòó àlàyé ó ṣeré o bàbá àgbà ó dẹ̀ jẹ́ nìkan tó lára bí ara obìnrin bàbá àgbà ó ṣeré o ó wà lọ mo ní àlàyé ṣé ẹ̀rù pé ẹ̀ máa risk life yín ó ní bíbá o mo ní ọ̀rọ̀ tí ẹni sọ fún yín tí ò ní sọ tí náà fún Barrister wọn náà ti múlẹ̀ wọn níjọ́ tó bá sọ wọn níjọ́ yẹn ní ó kù mọlẹ́dà ẹ sá sọ̀rọ̀ ayé o ẹ sọ̀rọ̀ ayé o tó bá kú àwọn ayé ò ní béèrè pé kí ló ṣẹlẹ̀ o ó dẹ̀ ti bà tọ̀tà yín jẹ́ o wọn ní kò lè yé ní láéláé àṣọjọ́ ti súnmọ́ lọ́ba àdìjọ́ náà ẹnìkan bá wá sọ fàlàyé pé kó lọ Láwùyí tó bá gbọ́rọ̀ tí ń sọ sí ọ ó ní òkè sí èèyàn rè pé èèyàn burúkú ló pé òun ò lè bá ẹ rìn pé èèyàn dáadáa dání ọ nǹkan kò sọ̀rọ̀ tó lè sọ̀rọ̀ yamayama àlàyé bá gbọ́ tẹ́ni yẹn sọ bó ti gbé orí nìyẹn àlàyé ni ní tó bá ń kọ́lá Láwùyí tó fi sọ yẹn fún ọ fẹ́ sọ̀kalẹ̀ nìyẹn wọn fẹ́ gbúrò ẹ̀ mọ́ nìyẹn wọn fẹ́ àlàyé wa sá ń sọ̀rọ̀ yẹn fátáfátá àsọgbẹni olórí burúkú àṣọ orí kọ́ọ̀tù aṣọ gbẹmí jẹ tìǹú aṣọ bẹ́ẹ̀ mo sọ fún àlàyé mo ní àlàyé lájọ fúnilẹ̀ sọ̀rọ̀ ní kọ́lá Láwùyí sọ ó dẹ̀ record everything ó sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ tó burú ó sọ yẹn dẹ̀ ra mú késẹ́ẹ̀tì yẹn lọ́ba lọ fún Kọ́lá bẹ́ẹ̀ ni Kọ́lá bá gbọ́ ó ti wà sípẹ́. lọ́ba dọ̀bẹ̀ lọ́ba dẹ̀ gbéra ní bá ń bọ̀ lọ́ba dẹ̀ wà sọ́fíìsì Sienna pupa kan báyìí ló gbé wá gbà ẹ̀ lọ́ba páàkì àlàyé ní talk of the devil olóyè burúkú yìí ní bọ̀ ẹ̀ yóò gbọ́rọ̀ lẹ́nu mi lónìí. ìyẹn Kọ́lá Láwùyí. lọ́ba wọlé lọ́ba kí wa ẹ̀ lẹ́ o ẹ kú kalẹ̀ o sálàáfíà lẹ́wà o àlàyé kó tó sọ anything kọ́kọ́ ra pink lady o satan sì nù o ẹ wá lọ ra pink lady fún o ẹ jí ó mú o lọ́ba fẹ́ sọ́ọ̀sì lówó fẹ́ sọ́ọ̀sì lọ ra pink lady yẹn lọ́ba ní jẹ́ àríra ọ̀rọ̀ wá o lọ́ba ní nàbá tilẹ̀kùn nínú ọ́fíìsì wọn yẹn nàbá wọlé lọ́ba ní rédíò kẹsẹ̀ ẹ̀ tí ẹ̀ dà bájọ sáà gbé wá ẹni gbà ọyá pílè kínní
àlàyé bá play ẹ̀ ní wọ́n bá play kìíní ẹ̀ ṣé rí ọtí tó ti wà lára láyé ọ̀dà wáì ni ojú ẹ̀ dá ni kódà tí Kọ́lá fi lọ́wọ́ ọ̀sìn ọ̀nà wọn jáde nínú ilé Kọ́lá ní mo ti ń sọ fún ọ wọn àwèrè tó ń kó kiri mo sọ pé ó kó bá ọ tí ò ti kó bá ọ báyìí kálí mi déèyàn burúkú bíi tiẹ̀ lọ́mọ sàṣì ọ sọ àgógó ẹnu ẹ tí mo sọ fún ọ nìyẹn bí yẹn ti jáde tó lọ nìyẹn bó ti lọ tó ní Bánjọ Festus ẹ wá ẹ bá wọlé ó ní ẹ jókòó ló bá play ẹni yẹn kì í ti múlẹ̀ bí tó bá dà wọ́n máa kú àbó nǹkan Ọlọ́run ṣẹ́ni yẹn máa kú. dẹ̀ máa bọ́rọ̀ lọ mo ń bọ́rọ̀ bò ní olójìnà lọ́ba ayé bá gbọ́ ó dẹ̀ kú bíi èní ní Thursday lè ní bóyá bíi next Thursday làlàyé fẹ́ travel aláyé ti lọ gbẹ́ngbà tá a sọ̀rọ̀ aláyé kò gẹ̀ẹ́tì ara ẹ̀ mọ́ ó ní bòmù tí wàá fẹ́ ṣe báyìí bòmù tí fẹ́ sọ̀rọ̀ ara mi padà lọ́dọ̀ Kọ́lá Ọláwuyì ó ní ẹ̀ nígbà ẹ̀ bá dé láti London gbogbo ẹ̀ ó ti rọlẹ̀ mo ní Kọ́lá náà ká ní ó fẹ́ fi ṣe bínú fún yín ni kò ní wá don't worry ní a bá lọ ọjọ́ kẹta ọjọ́ tí wọ́n lọ àbúrò ẹ̀ tí mò ń sọ yìí ó jẹ́ pàdé wa náà òun náà mo fowó kọ bò láti rí ọkàn ìwọ ní ọ́fíìsì ni ó sáré gbúrú bọ̀dá wájú bọ̀dá Festus ẹ̀ka sọ ẹ̀ka ó ní lọ́wọ́ dáa pẹ̀lú olókùú bọ̀dá ní ó wà nù mọ́tò yẹn ta ni kí ló ṣe ó ní ìgbà tí ó tiẹ̀ fi kú ó ní láti fara yí gbogbo náà ti yàgbé ara ya gbogbo ẹ̀ tó ti tẹnu wọn gbú tó yí gbogbo ẹ̀ ó ní ìgbà tí wọ́n máa fi gbé ẹ̀ lọ́sibítù ó ní wọ́n ti kú o tàbá lọ yọjú ònú mọ́tò pọ́npọ́n tí wọ́n gbé sí ẹni ní lóòótọ́ oníbọ̀dà àti ìgbọ́dọ̀ gbèdélé kan lè tètè sí ẹ bá gbé lọ. ẹ̀dùn kí ló tán gbókù ẹnìyẹn wá sọ́fíìsì Gbẹ́ngà Adébóyè. wọ́n gbókù ẹ̀ wá sọ́fíìsì wọ́n park sí the other side wọ́n park sí ojú ọlẹ́gbẹ̀ẹ́ wọ́n fẹ́ sọ fún wa àwọn lọ sí Ìbàdàn náà lọ wá cross wọ́n wá sáré sọ fún wa so tàbá kí fóònù mọ́lẹ̀ tàbá tẹ̀ tí fẹ́ bára yín sọ̀rọ̀ á ní tìǹkà flash ìgbà yẹn multilinks òun ló ń gbà yẹn bá ti flash wọn rẹ nàbà pè padà fẹ́ẹ́tù pèjúrútù bóòní nàìjíríà pẹ̀lú ntaari ni ẹni báyìí mọ̀ kú olóògùn ti jẹun ó lè lọ́lọ́ fún Kọ́lá Ọláwuyì ní yóò kú ni ó ti mo sọ fún ẹ pé amúlẹ̀ ó ní èèyàn gbọ́dọ̀ dálẹ̀ kọ̀ mọ́ kú yóò kú ni ó ní kò sí tóun ò lè fún níjọ́ pé olóòfẹ́ lọ bá láyé ṣe nǹkan ó ní yán nídìí fìlà ẹ̀ ó ní yán nídìí fìlà àlàyé mú fìlà mú ní èsì tí ó fi ṣe jẹ́ wọn mú lọ wọ́n tẹ̀ mú fìlà yẹn lọ that's how he died people believe pé Gbẹ́ngà Adébóyè lóògùn ó lóògùn òun kò tún believe nínú oògùn níwájú Ọlọ́run àtẹ̀yẹ̀ tí gbọ́dọ̀ pè jẹ́ ìyàn. ẹ̀bọ̀ tí ilẹ̀ tán mú yìí wá ń kọ́ báìbù kan náà ṣé báìbù náà fi. èmi ọmọ tí wọn fi múlẹ̀ ntọ́sà sọ fún mi pé ẹni ẹ sáku kò sọ fún mi pé tí wọn fi múlẹ̀ nílé. à ń sọ̀rọ̀ Gani Adams ẹ lọ́ máa ń wá sí. Gani Adams kàn máa ń wá just for a visit Gbẹ́ngà mo ní kí ẹni o bóòní kan ti ń lọ bóòní gbàgbà àdèjáde á lọ. nígbà kan Kọ́lá Ọláwuyì sọ̀rọ̀ nípa wòlíì kan nílẹ̀ Nàìjíríà yìí mo mọ̀ pé ti súnmọ́ Gbẹ́ngà Adébóyè gbà yẹn wòlíì yẹn ń jẹ́ TB Joshua. bẹ́ẹ̀ ni wọ́n á rántí pé inú rẹ́kọ̀dù Gbẹ́ngà Adébóyè kan wọ́n ń fún Kọ́lá Ọláwuyì lésì padà nípa wòlíì TB Joshua páwọn kan sọ pé kinní kan àjọṣepọ̀ wo ló wà láàrin Gbẹ́ngà Adébóyè àti TB Joshua. ṣé rí àjọṣepọ̀ wọn ó mà kọ̀ díà o pẹ̀lú TB Joshua ìyẹn Gbẹ́ngà Adébóyè àwa lọ sí church oníkáwá kí òun. kí lorúkọ church yẹn náà. synagogue alọ́bẹ̀ nígbà tá a débẹ̀ bá a ti dọ́fíìsì ẹ̀ báyìí òun mú ni wọlé ló bá lọ kó àwọn kẹsẹ̀tì tó bá ti fẹ́ pe àwọn ọmọ ẹ̀ tí wọ́n wà lọ́fíìsì ẹ̀ ó ní káńfọ̀ tó pọ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí tó bá ti mú báyìí tó bá ti julu ilẹ̀kùn yẹn báyìí wọ́n lè tó 6 tí wọ́n máa rọ́ wọlé ṣáṣáṣáṣá ìwọlọmílẹ̀ wá Gbẹ́ngà Adébóyè nìyí o láyé nǹkan ìgbà ló bá play gbogbo àwọn iṣẹ́ ìyanu tí wọ́n ṣe bó ti tó
Àlàyé wa wò pé cancer woman yẹn mo ti ń sọwọ́ ní sọwọ́ ara ọyàn woman yẹn tó yìí wọ́n wà jọ gbà in fact kìíní yẹn bẹ́ẹ̀ tí ètùtù yẹn wọ́ síta tí ń bọ̀ mo lè wo eléyìí o kankan Àlàyé ní ṣóògùn lẹ́ ń lò ní lọ́ba rẹ́rìn bẹ́ẹ̀ ni oníṣòògùn lẹ́ ń lò ní lọ́ba rẹ́rìn olóògùn ó ní sẹ́wọ̀n pé ó níbi tó ògùn ṣiṣẹ́ mọ́ ṣá ó ní gbogbo sẹ́tẹ̀ ẹ̀ máa ń ṣe láyé ó ní bó ti ń ṣiṣẹ́ ìsìn tó máa ń ṣiṣẹ́ tọ̀ ó ní bẹ́ẹ̀ ló náà sọ pé òun fẹ́ ṣe kínní ó ní sẹ́wọ̀n pé òun wà ní sukùl tó ń kọ́ bí ẹ ti ń sóyìnbó ìgbà yẹn lọ́sẹ̀ ń kọ́ bí ẹ ti ń sóyìnbó ó nígbà tó bá dẹ̀ di next year olóhùn àti perfect ó ní I will be preaching in English so ó ní ó lóun ṣètò ó lóun gbààwẹ̀ lóun bọ́lọ̀ ń sọ̀rọ̀ lọ́dọ̀ fi ń gbọ́n according to him ṣe é mọ̀ pé kọ̀sẹ̀ tí ó sọ pé tí mò ń ṣe lélẹ̀ so Àlàyé wa ó fún Àlàyé ní ìgbà yẹn kò tí ì sí fóònù ó fún Àlàyé ní kọ̀ǹpútà bible kan àti wrist watch tó jẹ́ gold wrist watch ló fún ó ní I give you this as a gift pé ọwọ́ akíni làbá lọ very quiet man kò gbéraga ó sì wà lọ́nà ó sì wá lọ kúrò ní compound wọn yẹn ó sì wá débi tí ta páàkì mọ́tò sí Àlàyé ní tẹ̀tí bẹ́ẹ̀ àwọn èèyàn máa ṣe ẹ̀dá pé ibi tí wọ́n ti ká tiẹ̀ oògùn ní lò ṣebí ń wò yàn sàn ibi tí wọ́n tó gbà wòsàn yẹn sì kì í ṣe ká lóògùn ní lò ṣebí nǹkan bàbá wa ni ó ní àwọn èèyàn gan wọn ní problem jáde so relationship wọn ó kọ́ díà. na bàbá kan tó ń jẹ́ bàbá olómi Nana. bẹ́ẹ̀ ni Felix Olúyẹmí bẹ́ẹ̀ ni bàbá olómi ọṣẹ ló máa ń tà ó máa ń fọ̀kadà ta ọṣẹ káàkiri Àlàyé ní ọ̀rẹ́ kan níbẹ̀ onímọ̀ balaye pé ẹni yẹn wá sísàlẹ̀ so ó wá àdìjọ́ kan wá yàtọ̀ fíìsì ó ní Mr. Gbénga Ọlọ́run má pè mí pé kí n ṣiṣẹ́ fóun ẹ lọ bẹ̀rẹ̀ tẹ́ bá ti bẹ̀rẹ̀ wá sọ fún mi àgbàdfàtì àwọn èèyàn mọ̀ ẹ́ so Àlàyé gbé ó pọn àwọn èèyàn wá Àlàyé tó lọ sí chọ́ọ̀chì yẹn àwọn èèyàn wá èrò wá bàbá yẹn fẹ́ràn Àlàyé bí ẹ̀mí ó fẹ́ràn ẹ̀ gan-an so níjọ́ kan àwọn kan wá sọ wípé bàbá olómi ń ṣoògùn Àlàyé ni a ṣèwádìí bàbá yìí o ẹ má jẹ́ òkú bá wa o lábá lọ bẹ̀ bá a ti délé ẹjọ́ yẹn tí ní ká máa ṣe wá àlejò Àlàyé ni mo fẹ́ sùn ó ní yàrá yìí mo fẹ́ sùn sí ó ní máa bọ̀ lọ́ba lè sílẹ̀kùn Àlàyé bá dẹ̀ lọ́ba bọ́ sórí bẹ́ẹ̀dì ẹ̀ Àlàyé ní ẹ má bínú o n tí ń bẹ́ẹ̀ nu wọ́dúrópì mo fẹ́ mọ̀ aláṣọ ẹ sí lọ́ba sí ó sì gbogbo ẹ̀ ó wo gbogbo abẹ́ bẹ́ẹ̀dì ó wo wá wà wò ó ní ọ̀sán lóògùn kan lẹ̀ ń lò àwọn oníbàwọ̀ yẹn ti ń sọ ní lóhùn lóògùn tí òun sọ o Ọlọ́run lọ́mọ ẹni tí ń sin o so wọ́n fẹ́ràn ara wọn títí t'Àlàyé fi kú wọ́n dẹ̀ sojúṣe àtàbá débẹ̀ báyìí tàbá débẹ̀ ó máa ń ṣe wá lálejò gan á fún wa lówó Felix bàbá olómi Felix Olúyẹmí. bàbá Orlando ńkọ́ àjọṣepọ̀ ló wà láàrin bàbá Orlando bàbá dáadáa Àlàyé fẹ́ràn bàbá fẹ́ràn Àlàyé máa ń lọ sílé bàbá tí a sùn á lọ sílé bàbá Orlando Lágége ibẹ̀ ló máa sùn sí ó lè sọ pé ẹ máa gbé mọ́tò lọ́ọ́lé mi ò lọ́lé nì á sùn sí yàrá bàbá yẹn wọ́n so close gbogbo àwọn ìyàwó bàbá yẹn wọ́n mọ̀ gbogbo àwọn ọmọ wọn mọ̀ ó close mọ́ wọn gan táyé bàbá sọ pé Gbénga ó tó jọ́ mẹ́ta ó tó jọ́ sí mi ànímọ̀ ń bọ̀ ó ń lọ nìyẹn bàbá ó dẹ̀ sí dáadáa fún everybody wa máa ṣe fine fún wa títí even after t'Àlàyé kú tán kò pẹ́ tán náà bẹ̀rẹ̀ sickness so a máa ń lọ síbẹ̀ tó bá ti rí bàbá ẹkún ni bàbá máa sun bàbá ó ní Gbénga ibi ló máa sùn sí Gbénga kú bàbá bẹ̀rẹ̀ ẹkún ẹ̀jẹ̀ tára yín ọ̀yà so wọ́n close. nígbà ẹ̀kan náà bàbá wa Bọ́lá Ahmed Tinubu mo rí pé àwọn náà ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú. tó dán mọ́rán gidi gan Tinubu fẹ́ràn Gbénga Adébóyè pọ̀ jù láyé ó fẹ́ràn débi pé kò sí tí Tinubu fẹ́ ṣe á make sure pé Gbénga Adébóyè ló ṣe MC kò sí anything èmi ní campaign tí wọ́n ṣe second term ẹ̀ o àjọ wà bẹ́ẹ̀ ni bàbá yẹn pé wọ́n so
ìyàwó bàbá aṣọ oríṣiríṣi tó bá ti travel by aṣọ oríṣiríṣi akọwa akọfàlàyé àlàyé àní mẹsàn mi ò la fẹ́ wọ̀ báyìí àlàyé ṣe program kan ní LTV8 ṣọkọyọkọtọ olówó ń jẹ ìyàwó Tinubu ló wá jẹ oúnjẹ yẹn ìyàwó Tinubu ló wá òun ni wọ́n gbé wá ṣe guest tó jẹjẹ tó ní ọmọ ìlú òkè lọgbẹni yìí o pé oúnjẹ tọ́lẹ̀ tí oúnjẹ bí obìnrin báyìí kankan ó fẹ́ràn ẹ̀ to the extent pé nígbà tí àlàyé sick nígbà tí sickness ẹ bẹ sickness aláwọ̀kọ́ ti kọ́kọ́ lọ tó go on trance ní kí n pé fún bí 6 hours. tí wọ́n pè trance ni so hospital tí wọ́n gbé wọn sígbà yẹn tá a ti máa lọ wo wọn hospital yẹn upstairs báyìí tẹ́ bá wà lórí upstairs yẹn ẹ mọ̀ wọlé Àríṣekọ́lá mi ò mọ bí kankan ní Ìbàdàn but a máa wo compound Àríṣekọ́lá báyìí ibẹ̀ lọ hospital yẹn ibẹ̀ náà fúnra ara wọn ní wọ́n discharge ara wọn ẹni yẹn lára ẹ̀ ò tí ì yá o wọ́n ní àní nǹkan tí wọ́n fẹ́ ṣe ni wọ́n fi lọ so at the end of the day he fẹ́ sick again wọ́n wá pe Festus wọ́n ní Festus máa bọ̀ bí ẹ ti pè mí nìyẹn ní àlàyé pé òun sì pé kó máa bọ̀ ní wọn mọ danger tó ń ṣe o mo lé mi náà ti fẹ́ dé ọ́fíìsì mo ti ń drive bọ́ instead kí n yà sí ọ́fíìsì mo lọ sílé àlàyé straight ni gbàdá débẹ̀ he was on the ground ní sọ pé inú tá a bá ti fọ́kàn ní làbá gbé àlọ́ hospital kan ní Òjòdú so làbá gbé lọ síbẹ̀ látà gbé lọ bẹ̀ ọ̀yẹ́ yà scan fún wọn ní wọ́n ní the intestine is perforated wọ́n fi hàn wá nínú scan yẹn wọ́n á ní operation náà máa ṣe fún wọn o pé wọ́n gbọ́dọ̀ tètè ṣe làbá pé Fẹ́mi báwo ni o ara ẹ̀gbẹ́ ò yá o wọ́n dẹ̀ lọ operation náà máa ṣe fún ní ẹ máa gbé ọmọ Ìbàdàn ó ní tí ẹ bá lọ sọ operation fún bọ́ọ̀dà Gbénga ní Quack hospital tí wọ́n bá fi lọ kú ó ní wọn ó bu gbogbo wa o ó ní ẹ jẹ́ ká lo government hospital ó ní ká máa gbé wọn bọ̀ làbá gbé wọn lọ sí Solúyọ̀rọ̀ àbí kí ni wọ́n pe hospital yẹn Ìbàdàn ó wà ní kí ni la máa gbà wọlé gate làbá ti dé gate ayé àṣọ náà so làbá gbé wọn síbẹ̀ wọ́n ṣàṣọ operation yẹn fún wọn it was successful wọ́n ti wá okay but wọ́n ní ẹ má fún un ní anything jẹ o ẹ má jẹ́ kó jẹ nǹkan ẹ má jẹ́ kó mú mi o bẹ́ẹ̀ lálàyé ń bẹ̀ wá ẹ gbé fún mi lómi ẹ fún mi lómi ẹ jọ mo fẹ́ mú mi ẹ má jẹ́ kú báyìí mo fẹ́ mú mi so fún kó mọ̀ bá dà wá láàmú àbọ̀ síta nù hospital yẹn àwa lọ dúró síta ẹnìkan èmi náà mo gbé ẹni yẹn lọ mo fọkọ bò láti rí so ó wá lọ síbẹ̀ ó wá ní olùgbẹ́ngbẹ́ mi nǹkan ìyẹn ò mọ̀ o kì í ṣe pé ó fi ṣèkà o kò mọ̀ ìyẹn wà po tíì fún wọn òpó mílò ó gbé fún wọn kàn ẹ̀ńtà rẹ̀ ti gbẹ the next kí ni ẹ̀ kàn tú padà ni ní ẹ máa ń pariwo yéé bí wọ́n ti wá wọ́n tún tí wọn lọ sí tíátà meanwhile gbogbo kí ni tíì yẹn ó ti jáde sínú ìfun ó ti lọ síbi tí kidney wà so kí ni ẹ ti stain kidney wọn ẹnìyẹn ní answer operation yẹn wà okay ẹ̀ẹ̀mejì ni ẹ ṣe wọ́n tó ṣe làwọn afẹ́ bẹ̀rẹ̀ sí nọ́ọ̀sì afẹ́ clean kidney àwọn yẹn ní máa ń ṣètò wà lọ́dọ̀ àwọn kò lè ṣe iṣẹ́ tó wà bẹ́ẹ̀ o wọ́n á fún wa note ká máa bọ̀ níbi kan ní life support ní Ìkẹjà Isaac Jones so làbá gbé wọn ní ìtẹ̀ nǹkan wọn ní ikú tá a fi dé hospital yẹn so bá a ti gbé wọn dọ́hùn meanwhile kò sówó mọ́ àwọn ni the only person to lè sign check owó òsè charity kò lè sign kankan mọ́ wọn à dín kankan sí so àsáwà bẹ̀rẹ̀ sí sáré kìdìbò láti fẹ́ ṣe gbàgbàgbàgbà along the line wà bẹ́ẹ̀ o ti wá fẹ́ yíwọ́ wọ́n ti su ọwọ́ wọn wọ́n bẹ́ẹ̀ di kí ni gbogbo eléyìí ẹni ẹ̀jẹ̀ náà nìdí o ẹ máa donate ẹ̀jẹ̀ o bọ̀dẹ̀ lẹ́sọ̀ọ́ bọ̀dẹ̀ dáadáa olùkọ́ dé ó ní ṣé ẹ̀jẹ̀ àfin lè bá ẹ̀jẹ̀ yẹn dúdú ṣiṣẹ́ o kí n fi ilẹ̀ o gbogbo wọn náà donate tí kára arú bàbá gbẹ́yìn tí mo sọ he was there bọ̀dà Síkírù Álímì ẹkún nìyẹn ti ẹ̀ ń so sáá so at the end of the day
bá a ti wá wà ní ọ́fíìsì yẹn PA Tinubu wá ọmọ tiẹ̀ wà nínú hospital yẹn ó ti ṣàìsí ọmọ ẹ̀ sì ṣàìsí ni wọ́n sọ fún pọ́nmọ́ ẹ̀ ti kú lọ́wọ́ ní Festus kí lẹ̀ ń ṣe ń bí ẹni ibi ni Aláyéwà Gbénga Adébóyè ní ẹ kí ló ṣe wọ́n sì kìíní ẹ wá wò wọ́n ń bò débẹ̀ ọkàn gbé fóònù ọ̀gá ẹgẹ́ ẹ̀sìn tí mo rí ń bí kọ̀ǹtẹ́ẹ̀tì Gbénga wà báyìí in the next 3 days ó lè kú o Tinubu ní ọyọyọya ẹ fly ní sí ọyá gbogbo document ẹ bá fẹ́ ṣe dúró síbẹ̀ gbọ́dọ̀ kúrò sign all the documents and then ẹ bá lọ sí test wọ́n ní temperature wọn ò lè gbé ẹ̀. àwọn kọ̀ọ̀kan wà tí a máa ń ṣe ní òkè òkun tí a rí wípé àwa náà lè jàǹfààní eléyìí ni bí a ṣe ń tọ́jú arúgbó a rí wípé ọ̀pọ̀lọpọ̀ wa iṣẹ́ ò jẹ́ kí a lè tọ́jú àwọn arúgbó wa nínú ilé wa eléyìí tí fi ń tì wọ́n mọ́lé pé wọ́n máa ń lọ ń gba ọmọ ọ̀dọ̀ fún wọn tó jẹ́ pé àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n ń gbà yìí náà wọ́n máa ń tún ṣe ìjàmbá ẹ máa gbé wọn bọ̀ ń bí àti gba ìyọ̀ǹda lọ́dọ̀ ìjọba àti ní àwọn tí à ń tọ́jú ní bí báyìí. ó tó gbà wọ́n tẹ́ ti dé bí. 6 June 2025 kí lẹ rí sí ìtọ́jú tó ń fún yín bí báyìí. wọ́n ń gbìyànjú. ẹ ń jẹun lásìkò. bẹ́ẹ̀ni lọ́sẹ̀ máa ń jìnrìn jáde. máa ń ṣeré síta lọ síta. ilé-iṣẹ́ wa yìí ó kalẹ̀ sí Olómọ̀rè à ń pè ní Mercy Health Nursing Home number 7 Shodalamu Street Surulere Olomore Abeokuta. I got my own specialty in different areas of care of the older people. Lẹ́yìn tí mo kọ́ṣẹ́ tán ní Àròǹbí òun ni mo wá lọ sí òkè over 25 years now. Bájẹ́ màmá ni bájẹ́ bàbá kò wá síbi tí ẹ ti lè gbé wọn wá o. àwa ń ṣe ní ọ̀nà tí yẹ pé it's not too boring for them. The environment is so homely and so natural. ibi tí mo jókòó sí ibi tí wọ́n ti máa ń jókòó ṣeré ni tí wọ́n bá fẹ́ tayò bóyá draft ni o bóyá ayò ọlọ́pọ́n ni o bóyá card ni o àyè wà fún wọn. Music is there inside the house. a ní mọ́tò ń bíbá tí a fi ń gbé wọn jáde bóyá ẹlòmíì lè fẹ́ lọ sí church ẹlòmíì lè ní doctor appointment. yàtọ̀ sí yẹn a ní dedicated hospital tí ó ń look after bíbá. Afros Hospital kò ju 5 minutes walk lọ. yẹn lè kàn sí wa lórí ẹ̀rọ ìbásọ̀rọ̀ wa. Give us a trial. I will be able to look after your elderly for you. lọ́ba ní kókó ọ̀yá ẹgbẹ́ wọn lọ sí Nicholas when they got to the school Nicholas gbogbo nǹkan stable ẹ̀wọ̀n àwọn ẹni equipment tó gbẹ̀mọ́ lára ara wọn wálẹ̀ àwa lọ èmi ìyá dá mi ìyẹn Lára Adébóyè ọlọ́fọ̀nù kẹ́ Alárìnká àdìjọ lọ bàtà dọ́hùn tá a wọlé ẹsẹ̀ wọn ti wú báyìí mo ní kí lè ọwọ́ à ń bá mi sọ̀rọ̀ nọ́mà bájọ bó ní ìgbà yẹn náà Tinubu ṣẹ̀ṣẹ̀ wọlé second term ó ní bó ní election mo ní Tinubu wọlé o good mo ní Ọ̀ṣọ́bà ọjà o that's good ọ̀sẹ̀ mi. ó ṣẹ̀ ni. Ọ̀ṣọ́bà sẹ́wọ̀n mo ní Lamadésínà mo ní ọ̀nà ìjà ọ̀jẹ̀ mi lówó ọ̀nà ìjà ṣe Tinubu sá wọlé mo lọ wọlé àwọn olótìtàn ní bàbá wọ àwọn yòókù kan wọlé bàbá kan má wọlé so lọba ní fóònù ńkọ́ mo ló wà lọ́wọ́ Festus ó ní okay no problem Ṣẹ́gun ńkọ́ torí ọmọ ẹ̀ first born ẹ̀ ọ̀dọ̀ mi ló ń gbé so mo lálàáfíà náà wà àwọn àdámì náà nǹkan mo ní dé àfẹ́lẹ́ fine àwọn méjì náà gbà ká wọlé wọn jẹ́ ká láàrin wọn ní ká máa wọlé méjì bẹ́ẹ̀ so aláwa ní Lára don excuse wa mo fẹ́ bá jọ sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ tó bá fẹ́ bá wọn sọ bọ́n kú bá jọ tó bá ti lè sọ lójú kó rà mẹ́nu. ta ló sọ bẹ́ẹ̀. Lára ìyẹn ìyàwó pé ọ̀rọ̀ tí. ọlọ́rọ̀ tó bá fẹ́ bá kú bá jọ sọ tó ọ̀fẹ́ kí n gbọ́ ó ní kó rà mẹ́nu ó ní sọ lójú mi Àlàyé bá bu ẹkún kí lè ṣubú sí ẹ̀yin tó yẹ kẹ́ mo ní kẹ́lẹ́ mọ́ tẹ́ wà ní life support ni mo ní life support mo lé ẹ̀ lè sọ̀rọ̀ báyìí mo ní ó ní sẹ́ mi ò rí ẹ̀ta dúró ẹni mo ní mi rẹ̀ ní kankan mo ní wọlé ọ̀nà yín ìbọn mọ́ ní ẹ̀nà bẹ̀rẹ̀ sí yín ìbọn mọ́ mo ní àwọn ìwo ní lọ bá bú ẹkún ó sun ẹkún sáà ni nígbà mi ò lè bí ara mi náà rẹ̀ wà emotional mo ní yàrá mi jẹ́ lọ pé Alárìnká wákò náà wá wò wọ́n mo ní ẹjẹ́ mi ò bọ́ síta bá bọ́ ta gbà tán náà lẹ́sìn tán àbọ̀ sínú mọ́tò àbọ̀ lé mo drop wọn sí Òjòdú èmi ń lọlé mo dé ìjú ni mo gbégbà mo débi Ìfakọ̀
nìkan kan bá wọlé náà ń pè láti Tribune wọ́n ní Gbénga Adébóyè died few minutes ago mo ní ṣerú mọ́ torí n believe kò tún pẹ́ mo ti délé Punch náà bá tún pè wọ́n ní Gbénga Adébóyè died few minutes ago nígbà mo ti wá gbọ́ yẹn mo bá pa fóònù mo ní etí mi ò ní gbọ́gbọ̀ gbọ́ mo pa fóònù mi throughout tílẹ̀ ọjọ́ kejì fi mọ́ bó ti darí ọjọ́ kejì kí n tó tàn mo ní kíyàwó mi bá mi ṣe ògì pẹ̀lú mẹ́mẹ́ tí wọ́n ti ṣe mo ti wá mú tán báyìí mo kàn tán fóònù mi. Festus níbo ló ti gbé fóònù sí látàárọ̀ tí mo ti ń pè ọ́ kí ló tó pa fóònù kí ló tó ṣe mo ní kí ló dé àlàyé ti kú o mo ní mọ̀ ń bọ̀ mo tún ẹ̀ dé mo ti kíkọ́ ọ̀rọ̀ mọ́tò wọn lẹ́nu ìgbà gba ọ́fíìsì lọ à ń háìdí ẹ̀ pé kọ́mọ ẹ̀ máa mọ̀ so tọ́lọ́ ọmọ yẹn fẹ́ ó ń ṣe exam lọ wọ́n ti fẹ́ ṣe school start exam ni primary school lọ wà tó fi dọ́dọ̀ mi so làbá ló ń gbà tá a dé ọ́fíìsì kọ̀pẹ́tà dé bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ ń bòde tó wá baṣẹ́ jẹ́ gbàràdálẹ̀ gbogbo àwọn èèyàn ń wò ló ní kò yẹ kí Gbénga Adébóyè ó kú irọ́ ni wọ́n ń parọ́ ni kò kú so cordiality tó bá yẹ pé Tinubu ó ní means láti fi save life aláyé he will have done it or they try. kan. bọ́sà kínní kan wà tí mo fẹ́ understand o ṣé ọjọ́ tẹ́lẹ̀ wà pẹ̀lú Gbénga Adébóyè yẹn tí Gbénga Adébóyè ní kí ìyàwó wọn excuse tí ìyàwó wọn sọ pé gbogbo tó bá fẹ́ sọ kàn sọ ṣéjọ́ yẹn ní Gbénga Adébóyè wá kú. ìjọ yẹn ló kú. same day. the same day ló kú ṣé bí a ti kúrò ṣé mo sọ ń sìn bá a ti kúrò lọ́dọ̀ ẹ̀ tá à ń lọ ní ẹ ti ń pè nígbà à ń gbọ́ pé Gbénga kú a few minutes ago wọ́n yóò ní nǹkan tó fẹ́ sọ tí ó fẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀ I don't know. àjọṣepọ̀ olúwa láàrin Gbénga Adébóyè àti Kollington. tó dánmọ́rán gidi ni Kollington fẹ́ràn aláyé bí ẹ̀mí ni aláyé sì fẹ́ràn ẹ̀. Meanwhile ó lè jẹ́ wípé ẹnu ìjà tó ṣẹlẹ̀ láàrin Barrister àtàláyé àti Gbénga Adébóyè ó lè jẹ́ pé ló tún wá fa cordiality tó wà láàrin òun àti Kollington torí wọ́n fẹ́ràn ara wọn a máa ń lọ ilé ẹ̀ dáadáa Kollington máa ń wá sọ́dọ̀ wa níjọ́ tí Kollington wá òun àti PA a máa ń pè wá ní baba white níjọ́ tí wọ́n wá lálẹ́ bá sọ wípé Festus ẹni tó náà fẹ́ wálẹ̀ kankan èlò ní owó tó san ó ní 400,000 èlò lókùtà máa gbà ẹni tó pọ̀ wọ́n sanwó mi mọ́ pé 400 ló fẹ́ san Kollington ní iṣẹ́ kí lè fẹ́ ṣe fún un ní MC ni so kò ní iṣẹ́ lọ ni. ló fẹ́ gba 400,000. so kò ní iṣẹ́ lọ ni ló fẹ́ gba 400,000. manager Gbénga ìṣẹ́ tẹ̀yẹ̀ lè ju ti nìyẹn sí o 400 èmi gan tí mò ń kó wo ní iṣẹ́ ń gba 400 kọ́ sọ̀rọ̀ lásán tó kò ní iṣẹ́ lọ ó ní àlàyé ní ó ní mo ti gba 500 600 yìí náà kọ́ sọ̀rọ̀ ìwọ ètò o ti corporate o. Gbénga Adébóyè ń gbowó gan gbà yé wọn. but kí ló adé tẹ̀ jẹun kọ́lé wọn lẹ́yìn lẹ̀ jẹun kọ́lé pé gbogbo tó ń pa pọ́fíìsì náà ń kọ́ sí. kí ló dé tí Gbénga Adébóyè ò parí ilé kan tó kú. good ṣe rí àlàyé is like bí ẹni pé òun gan mọ̀ pé òun ò lè pẹ́ tá a bá sọ fún un pé àlàyé ẹ kọ́lé kí ló tẹ̀ ṣe lẹ́yìn wọ́n ra lẹ̀ kan sí Lambẹ so adébẹ asáfagídí mú wọn ṣe foundation ngbọ pé bàbá náà bá wá bàbá Gbénga Adébóyè ní ọkọlé ni o gbọ́dọ̀ lọ́dún yìí lọ gbọ́dọ̀ parí ilé ẹ lọ gbọ́dọ̀ ṣe ní ká máa kọ ṣe bí èèyàn kọ́lé ni téèyàn bá kọ tí yóò gbé bẹ́ẹ̀ ńkọ́ bó ti máa ń sọ́ngbà yẹn ni a máa ní ilé àárá lé ni nílà àbúrò ọmọ dáre yẹn láàmú tẹ bá ní báyìí kan ó kọ we started èmi àti Festus tá a bá ti rí any amount of money kó tó di pàlàyé gbọ́ a ti lọ síbẹ̀ yẹn wọ́n ní bíríkìlà kan méètì ni wọ́n òun ló kọ́lé yẹn so kò ṣeé sódù pẹ̀lú tá a sọ pé iye báyìí nìkan sọ pé tòró nǹkan close màláyé so ọ̀ya ntọ́ bá kú tẹ̀ wá rà ọ̀ya rẹ̀ aṣáṣìgbólé yẹn títí àrùfẹ́ níjọ́ ta fẹ́ lọ ra water heater and other things gbogbo nílé yẹn ó ní gbogbo yàrá nìkan ó ní mo fẹ́ máa fomi gbóná wẹ̀ àtomi tútù àbára water heater yẹn alábàlá ti lọ rà jíìpù wọn la gbé lọ́ngbà yẹn meanwhile èmi àti wọn ní
controversy láàrin yẹn wọ́n ní ká má sọ fún mi ó rí owó kan owó yẹn ti wọlé ó lóun ní ìdí jeep ó ní ẹ mẹ́jẹ̀ bá ń jọ gbọ́ ò ní jẹ́ ra o so wọ́n á sọ fún mi wọ́n kàn gbé mọ́tò yẹn dé ni ẹ bá ní ẹ lè sọ fún bá ń jọ báyìí ọ̀sán ní kò ní sọ pé kí n dá padà that I went there saw it mo ló dà mo ní ṣùgbọ́n ilé gbọ́ important kẹ́kọ̀ọ́ là á kọ́ ìgbà mélòó yẹn fi ń kọ́lé àárògbó owó máa tó dé tó bá ti dé báyìí ìgbà yẹn ń ṣe kíní fún supermaster san 660,000 káàṣì ni o mọ́tò mi la gbé lọ gbé sínú mọ́tò aláyé àti gbà òun kankan ní ẹ lọ bá ń deposit ẹ bó lọ à ń ṣe mo lówó kan tí mo fẹ́ ná a deposit owó yẹn so àsáǹsílẹ yẹn lọ o à ń ṣe lọ díẹ̀ ó sàn sọ pé ẹ kàn dára yín náà ìjọ kan máa ní ẹsẹ̀ wà lọ́ọ̀ gobi tíṣẹ́ dé làbá ń lọ àwa àánú mọ́tò làbá kan hold up lọ́nà alágbolé ó ti tán padà ní ó ní tí mo sọ fún yín àlàyé dẹ̀ hate hold up bó ti wulẹ̀ òkèrè mọ́ kò láìkẹ́ bó ti tán padà nìyẹn ẹ̀yin lẹ́mọ ilé tẹ̀ ń lé inú hold up bó ti jí padà nìyẹn ní a bá gbalé Rotimi Makinde lọ. Rotimi Makinde was shooting a film then aṣọ tí wọ́n fi ṣe wọ́n yẹn Dànsíkí olówó ọjọ́ tá ń lọ yẹn wọ́n kàn sáré fún wọn ní sí nǹkan bí ilé yẹn wọ́n ṣe nàbà kúrò kò dé bẹ́ẹ̀ o kò débi ilé yẹn kò fojú rí stage tí ilé yẹn wà tó fi kú kò fojú rí so ngbẹ wọn á pe Abbey Fagboro Abbey bó ní gbọdọ wà ní mo dẹ̀ fẹ́ rí ọ nílé ní ó ti dáa mo wà lọ́nà Kẹjà báyìí jẹun tí máa ti kú bẹ́ẹ̀ mọ̀ gbọ́dọ̀ ẹ bọ̀ Abbey bá dé lọ́ba yàdé lẹ́yìn bá ní tí mo fẹ́ fi hàn lélẹ̀ this good tọ́lá àwọn èèyàn pọ̀ nù ilé tí wọ́n ń wẹ mọ́tò yẹn ní Abbey bá ní Gbénga èmi ń lọ́lé o ó ní mú nǹkan ní mo mú nǹkan kan inú ẹ̀ ò dùn nù tó bá sọ bẹ́ẹ̀ inú mi ò dùn náà nù ló wá pé ta ó ní Gbénga Adébóyè orí ẹ ò pé o serious ọ̀rẹ́ ní bẹ́ẹ̀ sọ tọrọ ó ní ta ló ní mọ́tò tó dábẹ́ sẹ̀líkà báyìí sports car báyìí ni ó lóun ló ní ta ló ní regular Benz ó lóun ló ní ta ló ní BMW ó lóun ló ní ta ló ní Omega ó lóun ló ní ta ló ní coupe oníyàwó lòún rà fún mọ̀mọ́ bítù yẹn wọn àti ìgbè tó ní ní tìjú tó bá jẹ́ mi landlord ẹni wọ́n ti fún ọ́n wè sọmọ pé ìwọ ló gba gbogbo inú compound àti ta tó páàkì mọ́tò sí gbogbo tenant tó kù kọ̀sẹ̀ tó ní mọ́tò oh serious ọjọ́ ronú ọjọ́ lọ kọ́lé mo lémi náà sọ mo ní jeep tẹ́lẹ̀ mo ní I'm not happy torí mo sọ fún ẹ pé ká lówó tí wọ́n fi ra jeep sí á parí ilé wọ́n á kó sínú ẹ̀ wọ́n ní kí n mọ̀ kàn mọ́ jẹ́ kí n gbọ́ wọ́n ní àkọ́ kankan dábì bá lọ torí wọ́n bá respect ọ̀rọ̀ Abbey gan wọ́n respect ọ̀rọ̀ Abbey máa ń bá wọn sọ̀rọ̀ torí òun gbọ́n jù wọ́n lọ ó máa ń bá wọn sọ̀rọ̀ bó ti ń tó kù lélẹ̀ that time Abbey ti kọ́lé ó tẹ̀ jẹ́ pé àwọn náà kọ́ wọn tí ìparí dáadáa bọ̀ tí wọ́n ti kọ́ ó kọ́ síbẹ̀ ààfin Fagboro ló kọ́ sí so ilé ọ̀hún kò gbé bẹ́ẹ̀ òkú ẹ̀ la lọ sí síbẹ̀. Aláròyé Ìjẹ̀ṣà ń kọ́ ìgbà lọ́dọ̀dọ̀ Gbénga Adébóyè. Yes Aláròyé ó kàn dé náà ni ó jẹ́ nìkan tó máa ń sọ̀rọ̀ tó yẹ pé ó máa ń fìdí sàṣínú ọ̀rọ̀ ẹ̀ báyìí so àlàyé láìkẹ́ máa ń sábà sọ̀rọ̀ àti sọ̀rọ̀ ọ̀sán tẹ̀lé wọn òun fọ̀ sáré títí tàlàyé fi accept ẹ̀ ó wá act like bí tọ́lá wo ń jáde èmi yẹn ń jáde ìlú rẹ̀ táwọn rìn èmi ò lè rìn. ọ́fíìsì lẹ́yìn wà. ọ́fíìsì la wà a lọ patí a kú òní mo ní ọdún kan mo tẹ̀lé lọ patí mo regret làbá 3 o'clock la kúrò 3 a.m.
lápò pàtì yẹn la bá ń bọ̀ la bá dé ibi Agídìgbì yẹn la bá wọn ọlọ́pàá tí wọ́n pọ̀ lójú ọ̀nà tí wọ́n ṣe àwa tá a dẹ̀ wà nínú mọ́tò àtó mẹ́jọ nù bítú bàlàyé ti páàkì nìyẹn lọ́ba jáde ó ní yes ẹ̀yin police ẹ̀yin ìbọn mọ́ mi ìbọn yín tí ìbọn yín ò lè ràn mí ẹ̀sìn tí ìbọn yín ò ṣe máa yẹn sọ pé òun mẹ́ntì ń sọ̀rọ̀ ẹ̀ Gbénga Adébóyè lẹ́nu ibo tí wọ́n ní this man I go kill you o ẹni God punish you if you no shoot that your gun àti ń gbọ̀nù mọ́tò àlàyé kan gbogbo tí bọ́ sọ̀rọ̀ tó ń gbà ọkọ̀ bọ́ọ̀nù mọ́tò kan tí lọ́kùnrin gbìm vúú àti mo ní àlàyé tí ẹni ìbá wá ṣùtì yìí lọ́nà ìbọn wò lè ràn mí ogun bọ̀dà Débísí bẹ́là bọ̀dà Débísí ni ọdẹ ní gbọ̀ngàn náà ní olóògùn bán nílé ibi bẹ́ẹ̀tì báyìí lóògùn yẹn tó owó ẹyọ ọmọ báyìí ní lò máa ń lò àlàyé ní ẹ̀bùn ń ṣerú ẹ̀ o ẹ bá ní kò sí problem mówó wá nígbà pẹ́ lónìí èlò lẹ fẹ́ gbà ìyẹn ló wọ́n gba 500 naira nígbà yẹn àlàyé bá ní ọ̀dà òun fún 2000 ẹ fún mi ní ti tẹ ẹgbàá di ẹ lọ ṣe mí báyẹn ní kò ń yá ó ní báyẹn bá gbé fún wọn wọ́n ti bìlífù nínú ẹ̀ kọjá àbí kíáfù ọlọ́run ọ̀dẹ̀ jẹ́ kí problem wọn ṣẹlẹ̀ níbi pé wọ́n á yìnbọn. sẹ́yìn ló pògùn yìí òṣìṣẹ́ ni. ọlọ́gbọ́n kò ṣiṣẹ́ kankan. báwo lẹ ṣe mọ̀. good ló bá díjọ́ kan mo ní àlàyé oògùn tẹ̀ ń gbé kiri ṣe ti test ẹ ni ó ní olóòótọ́ sí ló sọ ó ní mo rò rí o ẹ jẹ́ àwo authentic ẹ jẹ́ àdánwò lọ́ba ní kí fẹ́ sí lọ́ọ̀rẹ́ rẹ wá ní wọ́n bá lọ́ọ́ ra gbò ibi tí wọ́n kọ́lé sí wọ́n kàn sí fẹ́ǹsì àwa mú àbúrò wa kan Abbas ọlọ́pàá ni ẹ bá ní kó gbé bẹ̀yàn àwọn náà níbọn nígbà yẹn àwọn náà ti gbàbọn sílé nígbà yẹn so làbá lọ bílẹ̀ yẹn ló bá ní ẹ má lu ẹran yìí mọ́ mi ẹ ti kú onílàjì ìyẹ̀bọn ọlẹ́ ẹ ti kú làbá ní ọyá ní ẹ dẹkọrétì ẹran tán ìmí ìgan tí wọ́n tún ní lọ́wọ́ ó jẹ́ oògùn bọ́n tán sí aṣáko gbẹ̀kú ẹran yẹn lọ́rùn já tẹ́ síbẹ̀ ní ẹ bá ti ṣe gbẹ̀ kínní ọmọ yẹn bá wọ́n ní ẹ jẹran lónìí ìjọ ẹ̀ mọ̀ mọ̀ pé ìbọn ò dáa ṣe rí bó ti yìn ráì ká tó gbọ́ voice ẹran yẹn ti kú ká tó gbọ́ gbò ẹran ti kú ẹran kan yẹn àlàyé lọmọ kú lóko yẹn ò gbọ́ àti mo ti kú tipẹ́ tí mo ṣẹ́gbẹ́ májọ yóò dáa fún ọ ọpẹ́lọpẹ́ o gbogbo mọ̀dẹ̀ tí wọ́n ṣe wọn àti ẹ̀ dámọ̀nà pé fẹ́ yìnbọn lù mí mọ̀ lọ́wọ́ mi ti ń bẹ lára yín ni ní ò jẹ́ kí kò bìlífù nú oògùn ọmọ pé oògùn wa ó máa ń sọ pé òun tí ì rí oògùn tó ṣiṣẹ́ ọmọ máa ń sọ Olúwa ń gbọ́ bẹ́ẹ̀ ni á lóun tí ì rí oògùn tó ṣiṣẹ́. Gbénga Adébóyè sọ pé àwọn ò rí oògùn tó ṣiṣẹ́. Ọlọ́run gbọ́ ó lóun tí ì rí oògùn máa nǹkan wá sọ oògùn kan fún wa láti lè rò lọ́ba dánu olóòdè ṣe lè olóòdè wá àlàyé ni lọ́ọ́ ṣe wà èlò ní ọ̀nà ó ní oríṣiríṣi máa ṣe fún yín ó ní ọ̀nà 10,000 láyé ìgbà yẹn 10,000 bí gbéyàn fún yẹn ní 1 million pé máa ṣe ẹ lọ́n sí ni o so lẹ́ni yẹn bá lọ ń gbọ́ pẹ́ lọ́ba rù dé àlàyé bá gbénu fófò náà bá lọ lé kí lè ṣiṣẹ́ fún báyìí ọ̀dà oògùn kí ló pe léyìí ó lóògùn àlùwò àlàyé ni bóun náà ti ń lò ó ní tẹ bá ti fi òrìra ọwọ́ ọlẹ́wà ha báyìí ọlẹ́wà ìnara yín o ẹni tẹ́ ẹ bá fi nà àlàyé ni ṣé ò rí ní a bá gbòòrì síta ní a bá fi rawọ́ ní a bá ha wọn ní èdè iṣẹ́ lè ṣiṣẹ́ iná lẹ̀ ń wò gbọ́dà iná lẹ̀ ń wò ẹ̀dá ẹni òjò àlàyé ti jẹ́ kó gbàgbéra ó ti gbàgbéra ohun tí ẹ àlàyé kan nà lábàá ní pa máa mú owó mi kò ṣiṣẹ́ máa mú owó mi tọ́ bí ló ti kú o 10,000 ló gbọ́dọ̀ pé àti gbogbo èyí tó dùn àti gbogbo ẹ̀wọ̀n kan dìlé lórí ní ẹgbẹ́lé lórí gbàá ìyẹn bá ń bọ̀ gbàgbà lọ́wọ́ dọ́fíìsì ó ní ó ní tó rí lónìí Bọ́lá Gbénga ó ní disgrace òun o gàmọ́ ní kí ló dé ó ní kanú oògùn tó ń ṣe fún ọ ní ọ tẹ̀sí ẹ̀ ní oṣù mo ní bọ́ ti tẹ̀sí ó ní lára
wọn náà ṣògùn tó ṣe fàlàyé ọ̀ràn bá ọ so bí yẹn ti lọ nìyẹn ẹni tí ọba wo yẹn wá ní yóò kù ọwà wá o ọwà wá. ọ̀rọ̀ Aláròyé là ń sọ jàre. Aláròyé well he was a good man right hand man aláyé ni ẹnẹjọ máa ń lọ sí program tẹjọ máa ń lọ tẹjọ máa ń bọ̀ but òun náà ní àwọn little problems tí tó yẹ pé ọmọkùnrin Ọ̀yọ́ tó nǹkan tó máa jẹ kó bá rẹ gbogbo ọmọ advice aláyé lẹ ń bá nìra yìí o òun kàlùkù sọ̀rọ̀ ẹ o ìwà aláyé rẹ o when you are good to him you are good to him when you are playing politics pẹ̀lú aláyé iṣẹ́ ẹran tó rọ o olùtàn á regret ẹ ni o mo ní ẹ wo ìrìn àjò òun pẹ̀lú Barrister ẹ wo ibi tó hand sí ẹ wo tó ń ṣe you have to be very careful but àwọn èèyàn ń gbọ́ torí owó bí ká sọ pé wọ́n sàní ó ń sọ there was a time tí wọ́n lé wọ́n ní kó mọ̀ wá sọ́dọ̀ àwọn ọmọ wọn á ní kí ló ṣe mo lọ bá nu yàrá mi ní kí Aláròyé ṣe gan wọn Aláròyé sọ pé Gòkè Babalọ́lá pé kì í ṣe yàn dáadáa kí wọ́n lé ẹni so wọ́n ní tó dùn ẹ́ jù ni pé nígbà tán lé ní OGBC wọ́n ní Gòkè Babalọ́lá tó ń bá bẹ̀bẹ̀ wọ́n náà sọ fún Gòkè pé o ti kú tọ́ ọmọ tá ló ń bá bẹ̀bẹ̀ ẹni tó ti ní kí n lé ẹ̀rẹ̀ mọ̀ Gòkè kẹ́ni ọ sọ bẹ́ẹ̀ Ọlọ́run ọmọ àti o so at the end of the day then wọ́n máa ń ṣe program kan nígbà yẹn táwọn méjèèjì jọ máa Aláyé á máa wàásù òun á máa túmọ̀ ẹ̀ á máa túmọ̀ ẹ̀ ní English so Aláyé dẹ̀ hate kéèyàn máa fi yin nǹkan tí ò ṣe kó máa fi yẹra ẹ̀ ọwọ́ àkóbá rẹ̀ lọ́wọ́ sọ fún Aláyé pé sọ̀rọ̀ pé àwọn èèyàn sọ fún un pé torí ètò náà ṣe ń gbọ́ program segment yẹn Aláyé ni ó sì ṣe ọ̀dà program ṣe nígbà tí jẹ́ ti torí tiẹ̀ bálayé ti cross kíní ẹni ẹni ò ṣe mọ́ ó ní kọ́ lọ́ máa ṣe kọ́ lọ́ wẹ́n tó máa bá sọ̀rọ̀ tó máa interpret kò wá dàbí. so lọ sá ti kúrò lọ́dọ̀ ìdáná bá kúrò Àrẹ̀mú ọmọ dáadáa mo mọ bí owó ni tí ó wà sọ́fíìsì ọ̀rọ̀ ẹ̀ dùn mí gan nígbà mo wo interview ẹ̀kan tó ṣe mo wò pé ìwọ kò yẹ kó jẹ́wọ́ kò yẹ kó jẹ́ àkámẹ́rà kò yẹ kó dùn rárá tọ́rọ Aláyé fẹ́ràn ẹ̀ bí ẹ̀mí gan ni o Aláyé fẹ́ràn ẹ̀ ó máa ń mú wọnú yàrá ẹ̀ gbogbo nǹkan náà jọ máa ń ṣe but èmi believe pọ̀rọ̀ tó sọ yẹn ó ti yó. ó kọrúkọ gbogbo wa ọ̀rẹ́ pé MC Movie Ọlọ́run kó bá mi lọ́ra ẹ̀mí àbúrò mi òun ló sọ fún mi pé ìwọ òun jẹ́ òun bà pátipátì òun jẹ́ òun bà pátipátì nọ́mbà 4 orí orúkọ rẹ wà nú àwọn tí ò ní jẹ́ èèyàn. sọ wá yẹ kó gbà toró Maláyé tọ́ra rẹ̀ mú fúnra rẹ̀ gan òun gan oògùn ni o bẹ́ẹ̀ ni kéwú mà lọ ń kà. kéwò ó ní oògùn burúkú ó tún wáá dọ́mọ àfáà ká ní kì í ṣe pé bóyá ó di fíètì ni ìbágófà bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n sọ pé Aláyé mórúkọ lọ́bì kan ní tèmi ń béèrè lé owó ẹ̀ láti dọ́ta Aláyé ti kún sí alpha ní tèmi fẹ́ mọ̀ ní alpha torí àwọn èèyàn wọ́n máa ń sọ̀rọ̀ nígbà tí mo pé kò sí bẹ́ẹ̀ mọ́ ta ló já kámẹ́rà tí ó sọ̀rọ̀ against Aláyé kò possible bàdá máa ń jọ èèyàn dáadáa l'Aláyé o professors ayé dáadáa l'Aláyé o kankan láti gbà tá Aláyé òun ti kú ẹni tí ò lè fọ́fíìsì wálẹ̀ ta ló wá kò wá bí a bá pè báyìí sí gbà mí pé ó mà tó jọ mẹ́ta á ní òun bí sí ní òun kankan igbá wo àdúró ẹ̀. ọ̀gá Aládàmọ̀ Ìjẹ̀ṣà ń kọ́. Aládàmọ̀ Ìjẹ̀ṣà àwọn yẹn rọrí ìyẹn dáadáa ni ó rọrí ó gba insult ó gba gbogbo ẹ̀ lọ́wọ́ Aláyé fojú lé ó fara lé irọ́ ṣàdúró ó lóun sáfẹ́ ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ sáà ni ntí dẹ̀ iṣẹ́ tí ń ṣe gan ti là á ó ti là á so àwáì èmi àti fẹ́sọ̀ Aláyé nítorí sí fún Aládàmọ̀ èmi ò láìkẹ́ o Aládàmọ̀ is very nice so èèyàn dáadáa ni dábàá pé èèyàn dáadáa ni kọ́ mọ́ bá wa rin. bí yẹn ṣe. Ajíbádé Ọ̀wálà ní ti ẹ̀ gbúrò ẹ̀ mọ́ ó náà kì í sọmọ Aláyé ó náà máa ń wá sọ́fíìsì ó máa ń rìn wá ni tó ó bá wọn ṣe rẹ́kọ̀dù kan dandan etí this word kankan tó ṣe rapping síbẹ̀ báyìí ó bá wọn ṣe
torí wọ́n rí i pé ó máa ń ṣe bí rapping so òun náà ọmọ ìyẹn dáadáa ni Ajíbádé ọmọ. mo tún gbọ́ pé Gbénga Adébóyè làwọn fẹ́ kọ́ church àti nǹkan Bẹ́ẹ̀ ni, ó fún kọ̀. bàbá wọn. ó kọ̀ àlàyé kọ̀ the Apostolic Church tí bàbá tí tó wà ní ọdí òmu tábà tí ilé wọn wà ní opposite rẹ̀ á rìn lọ sí almost opposite their house bẹ̀rẹ̀ ó kọ́ church yẹn ó kọ́ láti bẹ̀rẹ̀ ó kọ́ parí ìdá mẹ́wàá tí bàbá wọn wá gbà lọ́dọ̀ ẹ̀ ó ní bàbá fi ń kọ́ àlàyé ló kọ́ ó kọ́ church ó kọ́ torí ìdá mẹ́wàá àlàyé ò fi ìdá mẹ́wàá ṣeré o yóò máa rí jọ ni bó bá gba 20 naira bí kan yóò yọ 1 naira ẹ̀ 10 naira ẹ̀ yóò yọ pamọ́ òun ló fi kọ́rọ̀ àwa yìí then àwa tá a tún tẹ̀lé náà akẹ́kọ̀ọ́ pé gbìyànjú ti ń tọ́jú òbí Gbénga Adébóyè tọ́jú àwọn òbí ẹ̀ o ó tọ́jú wọn pàápàá jùlọ bàbá tí bàbá dé ráì. Sàláwà Àbẹ̀ní ńkọ́. Sàláwà Àbẹ̀ní èmi ò fi gbogbo ara bad relationship wọn but wọ́n sọ láì àwọn méjèèjì wọ́n sọ fún mi Aláyé máa ń kọ orin fún lè nínú orin yẹn mọ́ Aláyé lọ wọ́n close gan even kò tó di pọ́ fẹ́ Kollington ni wọ́n ti close. ok àìgbóró àjọṣepọ̀ lọ́wọ́ láàrin Gbénga Adébóyè àti Gbénga Adéwùsì. kò sájọṣepọ̀ kankan láàrin Gbénga Adébóyè àti Gbénga Adéwùsì èmi ò mọ̀ wọ́n papọ̀ o èmi personally mo like Gbénga Adéwùsì fún orin ẹ̀ mo like orin ẹ̀ gan orin tí máa ń kọ mo ti máa ń ra orin ẹ̀ ti pẹ́ kó tó wá di wípé ibi tá a ti kọ́kọ́ jọ pàdé ní LTV ni mo ti rí pé mo rí báyìí lójú èèyàn ṣe rí let me call him a traitor. Gbénga Adéwùsì mo fi gbogbo ẹnu sọ báyìí pé traitor ni bó ti wà yẹn. níta ni. Gbénga Adéwùsì. why. gbogbo àwọn tó perform after the death of Aláyé mo ti foreseen ẹ mo rò pé he's a businessman yes Aláyé kú tàti kú báyìí ìjọ tó lọ visit Aláyé lọ hospital I was there for the first time when he was coming black ló wọ̀ Gbénga Adéwùsì black lọ́wọ́ tí èkìrà ṣéèdì tó fi sójú black ni ó dẹ̀ wá ní ọ̀rẹ́ mi pẹ̀lẹ́ o nǹkan ó gbọ́ ó lé wọn láyà báyìí ó lóun gbàdúrà ọlọ́mọ tẹ́nìkan ò mọ ìmọ̀ ọ̀pọ̀jọ́ ti pè ní. now bálayé ti kú gbàrà báyìí ló fẹ́ bá a ṣe meeting ó ní bàbá ti fẹ́ máa ṣe tá a fẹ́ máa tẹ ta iṣẹ́ Aláyé tá a fẹ́ máa ṣe gbá tá a fẹ́ máa ṣàwò àṣàṣe meeting yẹn bóyá bíi 10 minutes gbà tó fẹ́ máa lọ bá fún ẹnì kọ̀ọ̀kan wa ní 10,000 olówó òjókòó mo ní owó òjókòó kí ni. ẹni wá nǹkan kan o mo ní Festus ẹni wá Fẹ́mi you have to be very careful of this man o mẹ́jẹ̀ kí máa yí o use ẹ o 10,000 how many minutes la fi jókòó tó ti yá fún wa 10,000 torí jù mí lójú mi ò but I was telling others pé owó tó fún wa yìí nǹkan ń bọ̀ o lọ bá ní the next meeting ó ní LTV ni ẹ ti máa ṣe lémi ọ̀ lọ I'm not going Fẹ́mi went wọ́n dẹ̀ tó mú ọmọ yẹn wọ́n play ẹ̀ tó fi ṣe mistake ó ní tá a bá ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ Aláyé tó bá ti jáde a máa ṣe meanwhile ẹnu wọn bó tẹ ní dání yẹn ẹjẹ àkójọ òun á fi yòókù kún kan ra mọ́tò fún Lára lòun lè lò kankan nu gbogbo mọ́tò Aláyé ó ní kan lọ tà kan bóun ra another motor wípé òun ní di under bullet gbé tí a fẹ́ rówó mọ́tò tẹ́ ṣe ó ní tàbárí ó ní ká kó lẹ̀ àti Fẹ́mi wọ́n jọ wọn kó lẹ̀ ó lóun fowó kún lọ́ba kan dìjọ́ náà nígbà tí ọ̀rọ̀ wa fẹ́ tọ̀rọ̀ ti yé Fẹ́mi lọ́ba ní irú bọ̀dá burúkú wo lélẹ̀ nǹkan kan gbà wo ṣé mi sọ fún ẹ the next thing báyìí gbọ́ ti di pé Fẹ́mi ti gbọ́n ọkàn lọ sórí TV ló gbé ó ní ẹ̀wò bíi Fẹ́mi sáyẹ̀nsì lélẹ̀ o tó ní tí wọ́n bá ti pé gbogbo ọjà Gbénga Adébóyè kan kò fóun kan máa ṣiṣẹ́ lọ whereas nothing of such so
gbọ́ pé ìyá náà òun agitate nígbà tí Fẹ́mi ti dé Ìbàdàn ó ti gbé gbogbo tó láláyé gbogbo program tó ṣe pátá gbẹ̀ lórí record a máa ń pe kíní yẹn ní àpẹẹrẹ program so ó ti kó gbogbo kíṣẹ́ẹ̀tì ó ti gbé lọ sí Ìbàdàn. Ìyá mi wà ń wá káàkiri ìyẹn Lára Adébóyè ó wá lọ fẹjọ́ ẹ̀sùn sísítà wa kan tá à ń pè ní Blessed Pure Water ìyẹn bá pè Fẹ́mi pé kí ni wọ́n fẹ́ fi ṣe ẹ gbé fún ẹjọ́ fi ṣe ní a bá gbé Fẹ́mi bá dá gbogbo kí ni ó dá padà fún the next thing akabẹ̀ sí gbọ́ everywhere ó parí that was the end of everything gbogbo kíṣẹ̀ tán láyé ṣe ó change gbogbo ilé ẹ̀ gbogbo kíṣẹ̀ tán ṣe láyé ó change ilé ẹ̀. nígbà tí wọ́n á dá padà yẹn ta ni ìyàwó Gbẹ́ngà Adébóyè wá gbé fún. ó gbé fún ààrẹ ó gbé Fádébùsì ni wọ́n dẹ̀sẹ̀ lẹ́tì tí wọ́n fẹ́ mú bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ lò bẹ́ẹ̀ àti ìtọ́jẹ́ fíìmù bóyá àríkọ́dẹ́dẹ́ kìíní láìkẹ́ bàbá amòye tí wọ́n máa ń ṣe ń gbà yẹn gbogbo ẹ̀ ló gbé fún ó ti ń gbé sórí kìíní gàgàgàgàgàgà ó sọ pé mo ti sọ fún yín that's how everything was destroyed ó yẹ kí Lára máa gbádùn gidi bó ti wà yẹn sí kò yẹ kó tọrọ owó lọ́wọ́ anybody ní iṣẹ́ tàlàyé ti ṣe sílẹ̀ iṣẹ́ tí Gbẹ́ngà Adébóyè ṣe sílẹ̀ kò yẹ kí Lára ó ní problem kò yẹ kó mọ̀ ẹ̀ ní problem ọlọ́run ẹlẹ́dàgbọ́ torí ó ṣiṣẹ́ gbogbo cd yẹn gbogbo ẹ̀ kò fún ẹnì kankan ní yàtọ̀ sí PhD B2 lẹ́yìn ọ̀dà kìíní olóòní iṣẹ́ wọn sá ti bàjẹ́ ṣe bó lọ gbé fún kí ni ẹ rí mú bọ̀ nbẹ wọn àrí kankan mú bọ̀ náà nígbà tí máa ń gbọ́ lórí kìíní tán ní báyìí ni igbá ti rí báyìí làwọ̀ ti rí nígbà yẹn lọ́hùn à ń coordinate ọ́fíìsì gbàtà láyé kú gbogbo owó tí à ń rí bóyá àtàyè lè ní o bóyá ata àwọn èèyàn fún wa lówó ni o bóyá nǹkan à ń kó gbowó ẹgbẹ́ mi àti Festus bẹ́ẹ̀ anybody tó bá ti mú wá àkọsílẹ̀ àkáǹtì ẹ̀ wá even till today asápa 2.7 million nígbà yẹn àní 2.7 million ní gbogbo owó kankan gbà wo wọ́n gba owó yẹn wọ́n gbà lọ wọ́n fún mi ní 10,000 o wọ́n fún Lára àti Fẹ́mi ní tí wọ́n lọ ṣe ni pé wọ́n ní wọ́n fẹ́ open account fún pé kán lè mọ bẹ́ẹ̀ tí wọ́n owó yẹn wọ́n mú Fẹ́mi sílẹ̀ Lára sílẹ̀ àti Ṣẹ́gun ọmọ ẹ̀ òun náà ti mature gbó time yẹn so wọ́n fún mi ní 10,000 Festus ní 10,000 that was all mi ti ẹ̀ wọ́rí kí mo ṣe mo gbẹ́kẹ̀lé from time ni so ó wá di later àwọn Tribune wá interview rẹ̀ lọ́wọ́ ni in tó mú àwa tá a fi 2.7 million lẹ̀ all everybody ti parí ilé ẹ̀ gbogbo time yẹn mi ò tí ì rálẹ̀ bí débi pé màá sọ pé mo bẹ̀rẹ̀ ẹ̀ so Festus wàá bẹ̀rẹ̀ sí ní sùn mo ní mo ti sọ fún ẹ ọmọ pòpó ò lè satisfy opó náà bó o ṣe dáadáa wọn á lò ó ṣe dáa bó o bá tún ṣe jù náà wọn á là ṣe jù ẹ pọ̀ so therefore má jẹ́ kọ́rọ̀ yẹn kó má jò fún ẹ ní ìzù bá ti so nígbà tí yẹn wáyé tó ṣe èmi kàn mọ́kàn sọ̀kànpù láìfù mi ló kálukú bá tiẹ̀ lọ tì náà mi ò fojú kan o wọ́n máa ń try láti rí mi o Lára try láti rí mi sometimes nígbà mo lọ sí South Africa tí mo padà dé orí mi báyìí ó fẹ́ yọ̀ mọ́ mi gbogbo àwọn kan tí mo gbọ́ yẹn ń bí mi nú so mi ò dúró fún un. ẹni gbogbo rẹ́kọ̀d tí Gbẹ́ngà Adébóyè bá ṣe wọ́n máa ń kọ́kọ́ fún yín kẹ́ gbọ́. bẹ́ẹ̀ni rẹ́kọ̀d kan wà tán ṣe ayé tó tó ṣe gbọ́ yẹn náà. ìgbà yẹn ní kinní náà wà tí wọ́n fi parí recording à ń pè ibìkan ní our homes ní Ọmọlé ibẹ̀ lòtẹ́ẹ̀ tí wọ́n máa ń lò so wọ́n ní kàn lè gbọ́ wọ́n ṣe tán wọ́n fún mi mo lọ́ọ́ lè mo gbọ́ wọ́n ní kí ni mo rí sí mo ní questions mo fẹ́ béèrè lórí ayé tó tó èyí o mo ní ta lè ń bá wí ọmọ ìyá ń bẹ níbẹ̀ wọ́n ń fẹnu konu ní ta ni. tó ní kí ló ń ṣàwọn èèyàn tó ń kégbe èèyàn ṣẹ̀ṣẹ̀ ń kú ni. ló bá sọ fún mi ó ní ẹni báyìí ni mo ní ká wá ní irú yẹn ṣẹlẹ̀. sọmọ ìyá wọn dẹ ni àbọ̀kàn fi kọrin. ẹja ṣe àárín yẹn torí àwọn èèyàn ọ̀tọ̀ ni tí wọ́n máa gbọ́ wọ́n máa gbé nǹkan síra wọn ni mọ̀ sáwọn kan ọ̀sọ̀ ẹni yẹn fún mi ẹ yọ kúrò mo lóun ló ba rẹ́kọ̀dù yẹn
wọ́n níjọ́ tó ti ní vẹ́ẹ̀tì kéṣẹ́ẹ̀tì fáwọn eléyìí ló ṣe tí ọ̀dà ní tí ó mú ta ló ní kíní yẹn ìyẹn káfí yẹn lẹ̀ bẹ́ẹ̀ ok mo ní ta ni ẹni tí ẹ sọ pé ó ń sọ pé sotiri o is dead Gbénga ti kú náà nǹkan kan ìgbà wo àmọ́ níyà kò kọ́lé kò ralẹ̀ ṣetán aṣọ rẹ̀ dàbíọ́lá ìyàwó lọ́wọ́ fámìlì ẹ̀ ayé lórí fámìlì ẹ̀ ọ̀run ọ̀dọ́ pé mo rí mi lórí pàpà pé mo gbọ́ sùn ta ẹ tún béèrè bí ta lẹ́ni yẹn. mo alẹ́ nìyẹn àwọn aṣọ fún mi pé kòrókónìkì ni Ṣínà Abímbọ́lá mo ní ta ló sọ fẹ́yìn ó ní àwọn tó sọ fún ni mo ní okay mo ní bí mo ti kúrò lọ́dọ̀ wọn mo wá pe kòrókónìkì torí mi àti kòrókónìkì a close gan tí náà ní o a close gan ó like mi gan ẹnu nǹkan tí mo ṣe fún yẹn ó like mi mo ní Mr. Shina ni kí ló fà tí ẹ̀yin náà ń sọ pé Gbénga Adébóyè kọ́lé kò rálẹ̀ oní bàbá bá ń jó là oníṣòwò lè sọ bẹ́ẹ̀ láìláì ó ní ìgbà sọ fún ìpàlàyé kú tó ń gbóná pé irọ́ ni aláyé ò lè kú aláyé ò lè kú so mo ní ìtàláyé sọ fún mi lélẹ́yìn mo ní rẹ́kọ̀dù kan ń bọ̀ tí wọ́n fẹ́ ṣe o mo ní rẹ́kọ̀dù kan ń bọ̀ tí wọ́n fẹ́ ṣe mo ní wọ́n bú yín o mo ní wọn dárúkọ yín o mo ní bọ̀tì nígbà mo béèrè mo ló confide nínú mi pé ẹ̀yin ló ń bú so mo ti á sọ fún Ṣínà wá ní olóhùn tí mo oníkàdé Ìdòwú ni ó sọ fún ó ní tó bá sọ fún ó ní téèyàn láìkí ohun tẹ́lẹ̀ mo ní bàrà Káyọ̀dé Ìdòwú ó ní mo ní rani mo ní bàrà Káyọ̀dé Ìdòwú mo ní ìsún kàtàkàtà níjọ́ mo ti mọ̀ irọ́ ni kì í sún kàtà tẹ́ ẹ bá sọ̀rọ̀ tí èmi personally bá sọ̀rọ̀ ayé fún pé nǹkan báyìí láyé lẹ́yìn máa ṣe o pé bóyá ká sọ pé lórí ọ̀rọ̀ àgbèrè ìbákan tí bá sọ fún wa kò ní bí léèrè tó bá dẹ̀ máa bí léèrè kò ní sọ pé ẹnu ẹni tó ti gbọ́ lélẹ̀ so mo ní mọ̀ so mo wá pé mo á béèrè lọ́wọ́ bàrà Káyọ̀dé Ìdòwú mo ní ẹni máa sọ pé ẹ̀yin lẹ lọ sọ fún Gbénga Adébóyè pé òun ọ̀kọ́lé òun pé Gbénga ọ̀kọ́lé kọ̀ rálẹ̀ kankan bàrà Káyọ̀dé Ìdòwú wá rẹ́rìn wọ́n láwọn kọ́ ẹni mi sáwọn ẹjọ́ ní ìsáwọn wọ́n ní Alan P èmi ò tí a pa Alan P gan ti kú Aládé Ọ̀nàsànyà Alan P ẹni Alan P ni mo ní ok mo ní kí lórí tó fi sọ ó ní Alan P ọ̀màláyé ó lóun kàn ló bá láyé ti rí yẹn gbogbo ọ̀rọ̀ náà lè sọ ó ní ọ̀fẹ́ tiẹ̀ ni oníkọ̀ yẹ kó sọ fún un bí yẹn ṣe jẹ́ nìyẹn bí yẹn ti jẹ́ nìyẹn. wọ́n tínú orin yẹn náà ibì kan tún wà ń bẹ̀ náà ẹ̀ béèrè yẹn o. kò sí tí ń béèrè. ọ̀rẹ́ wa kan ń jọra mọ́lẹ̀ lọ́fíìsì rẹ̀ tó ń kégbe. ọ̀rẹ́ wọn ni wọ́n bá wí wọ́n sọ yẹn náà fún mi. ọ̀rẹ́ wọn wò ni ẹ. Gbénga Làwá. bẹ́ẹ̀ ni. ẹ̀dùn náà. Gbénga Làwá ni wọ́n bá wí. ẹ̀dùn tó ní ọ̀rẹ́ wa kan ń jẹra mọ́lẹ̀ lọ́fíìsì báwọn èèyàn ṣe mú ló ń yarí o ló pé ṣe lòun àpárá wọn báwọn ayé ṣe lọ́tán pẹpẹ sùn ló ń wá kiri ìgò 16 ló mu. ẹnìkan ló wá sọ fún Aláyé ni wọ́n á sọ̀tọ̀kùsọ fún un wípé ṣe bọ́ ọlọ́run ẹni Gbénga Làwá gbọ́ nǹkan tó sọ wà láìtàláì mo fi Ọlọ́run búra bọ̀dà Gbénga Làwá ò sọ nǹkan kan Gbénga agbọ́pá Láyé kú àwa máa sọ pé Láyé bí ọmọ yìí despite the fact pé Aláyé torí ń tọ́lẹ̀ dìjà àwọn ojú pé àbúrò Aláyé wà lọ́dọ̀ ẹ̀ ìyẹn Ṣeun Aláyé dẹ̀ sọ pé kò gbọ́dọ̀ gbà Ṣeun sọ́dọ̀ kí ni rísì ni pé àwọn méjèèjì mọ̀ wá ara wọn wọ́n mọ̀ wá ara wọn pé torí Aláyé ó máa ń jẹ́lọ́ọ̀sì fáwọn àbúrò ẹ̀ gan ó láìka àwọn àbúrò ẹ̀ kí wọ́n sọ pé ẹnìkan bá àbúrò ẹ̀ sùn Aláyé ọ̀ láìka ṣe torí ṣe ń wà lọ́dọ̀ Gbénga ó ti wá rò pé ó ti wà lọ́dọ̀ Gbénga Làwá nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ gbogbo ọ́ríjì nìyẹn ṣùgbọ́n ní ìtì sọ yẹn bàdà Gbénga Làwá ni wọ́n bá wí mọ́dẹ̀ bí wọ́n léèrè mo ní ṣé ń bolẹ̀ ti rí o ní gbogbo bí ti ṣe náà wá sọ fóun wọ́n ń tan yín ni mo ní Gbénga Làwá cannot do this Gbénga Làwá lọ fún Aláyé tó di kọ ó lọ fún ẹ gan bí ẹ̀mí ni o nígbà tá Aláyé kú tán tí bàbá Aláyé kú ó wá ó dúró bíi pé Aláyé dúró ni àjọṣòkú ẹ ní in tó kù kan parí chọ́ọ̀chì ní ọ̀yẹ̀ tán ní kíkún lòkù bàrá yìí ló kù náà. ìyẹn Gbénga Làwá. bẹ́ẹ̀ ni so gbogbo yẹn gbogbo ti ṣe kò mú fún bọ̀dá yẹn
nígbà mọ́ pé òun ò sọ nǹkan táwọn èèyàn bá ń sọ ní mo sọ fún yín tẹ́ bá ti sọ̀rọ̀ fàlàyé báyìí kò ní fẹ́ tẹ̀ á dìmú ni. So now ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti rí táwọn èèyàn ń sọ pa Gbénga Adébóyè ìkan wà tí mo rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà. èmi Rótìmí Mákindé mo fi lélẹ̀ pé aṣọ kan ń bẹ nínú ilé Gbénga Adébóyè tó jẹ́ damask ẹ má gbàgbé aṣọ ọ̀hún ló wọ̀ nínú sinimá mi èmi ni mo suggest pé aṣọ yìí olóògbé ìfẹ́ràn rẹ̀ púpọ̀ òun ni kí wọ́n lọ fi sí. ṣe rí Rótìmí Mákindé ọ̀rẹ́ Fẹ́mi ni ọ̀rẹ́ lòun àti Fẹ́mi ọjà àbúrò Àlàyé so nígbà tá Àlàyé kú òun náà ó take part to everybody people were contributing and lóòótọ́ òun ló suggest ẹ pé aṣọ Guinea damask Guinea damask yẹn Àlàyé kọ́ ló ní o bàbá wọn ló ní bàbá wọn ló fún bàbá ló fún ní aṣọ yẹn Rótìmí Mákindé ló suggest lóòótọ́ pé ẹ jẹ́ àfàṣọ yẹn sí pé á jẹ́ kó jẹ́ bí ìbílẹ̀ kó jẹ́ kí ni nígbà tí yóò jẹ́ pé ẹnìkan wà tó jẹ́ aṣọ Gbénga Adébóyè ló fẹ́ wọ̀ so lóòótọ́ ni. so aṣọ tó ń fi sí Gbénga Adébóyè yẹn bàbá wọn ló ní òun ló ní bàbá wọn ló láṣọ yẹn ó gbé fún un pé báyìí mo sì láìka aṣọ yẹn ẹ máa mú lọ. ok now àwọn nǹkan tí àwọn ẹ wo interview Kẹ́hìndé Ìdòwú lórí ọ̀rọ̀ Gbénga Adébóyè. mo wò ó. àwọn bo lè rí pé bóyá kò rí bó ṣe yẹ kó rí kan sọ. kò sí mo pè wọ́n immediately. ok ngbà tẹ wò. àbí mo ti wo mo pè wọ́n MC Murphy yẹn mo kọ́kọ́ wò even ẹ̀yin gan orí ngbà tẹ́ ẹ̀ ṣe interview yẹn ẹ ti mọ̀ pé MC ò normal when you see him kó ọmọ ìgboro ni ọmọ ìgboro tí nǹkan ò yé tàbí pé n tí wọ́n bá sọ fún ọ̀rọ̀ tiẹ̀ náà bí ọ̀rọ̀ Àlàyé ni n tó náà bá gbọ́ ló náà fi ń hùwà nínú interview tí mo wò yẹn ó ti ta nǹkan ara ó ti yó torí gbogbo ohun tí ń sọ yẹn ìjábọ̀lẹ̀ Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ kì í ṣe pé mo sọ lórí náà sẹ́rí Gbénga Adébóyè ó ní nǹkan kan nígbà tó sọ fún un tó ní bọ́dà mo mà rí nǹkan kan lónìí ẹ wò mo kàn bára mi mo yí bọ́lẹ̀ lórí bẹ́ẹ̀dì gbàá ilẹ̀ mo bára mi ọwọ́ ti tì ọ́nù èmi mọ̀ sáà sí ọ. He was full of all those things kó kàn ṣàwàdà kó níjọ́ kan mo nínú run mi ń sọ fún ọ nígbà tó ń jẹ ẹran tó múnú oúnjẹ mi lọ́fíìsì ń sọ pé nínú run ọ èmi mo ṣàṣì ọ ọmọ he is fond of that one kò mí ìnẹ kò mí ìnẹ gbogbo orun tí sọ pé aláìsọ pé èmi ni wọ́n lé ọ ní program ẹ̀ mo fẹ́ lò kò lo sense OGBC ló dídí invite Àlàyé wọ́n invite ẹni pé wá ṣe program fortunately àwọn kan ti ready àti sponsor ẹ Vego Hour àwọn iná sponsor ẹ LGBC náà pè Gbénga Adébóyè náà fẹ́ lò ṣé bí nígbà tó lọ tán gan ṣe bí after tó ṣe program yẹn lọ ó travel láàrin ẹ lọ sí London tí mo sọ yẹn ó recordings ló ṣe sílẹ̀ títí tó fi dé níbo ló ti wá bá MC Murphy tọ́jọ́ tó ń gbọ́ program Àlàyé ò gbọ́ program Ọlọ́run gbọ́ kò gbọ́ nǹkan kan. Gbénga Adébóyè àtàwọn oní tíátà nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ mìíràn ṣẹ́yìn náà gbọ́ sí. ó ṣe jú mi ṣe bí mo wà ń bẹ. ó tiẹ̀ da oríṣiríṣi view láti ń bọ́ lórí. ṣe é rí kí la máa ń porúkọ tẹ́ yìí o ní mìíràn ibẹ̀ ni gbogbo onítíátà ń lò ńgbà yẹn ó dàbí tí a máa ń ṣe lẹ́kọ̀ọ́ yẹn ni ọdún fa ibẹ̀ gbogbo onítíátà gbọ́n soko tí lúkúlúkú ajírébi ajere gbogbo wọn yẹn ibẹ̀ náà máa ń wà ìyá sàlá bọ̀bọ̀ kan wà ń bẹ̀ ó ti kú sí àtọ́lì Àlàyé láìka àtọ́lì gan bí ti máa ń sọ̀rọ̀ Àlàyé bá lóun fẹ́ promote àtọ́lì pé àtọ́lì baby àtọ́lì Àlàyé bá ń fi ṣe program lórí kíní pé ọ̀rẹ́ mi àtọ́lì so àwọn kan wá sọ pé Gbénga Adébóyè bá ọ̀jẹ́ ni òun fẹ́ gbowó òun fẹ́ gba owó ní nǹkan kan so Àlàyé òun dẹ̀ mọ̀ nǹkan kan dẹ̀ mọ̀ ó free tó bá ti dé ibẹ̀ gbọ́n lọ́ máa rọtí fún tó máa tẹ́ fún bí máa fine á fún wọn lówó ní wọ́n bá ti plan lẹ́dẹ̀ Àlàyé lọ́dún náà lọ́wọ́ èmi Bóyè Bongaga torí ẹnìkan sọ pé bóyá Soso ni wọ́n lù Soso tẹ̀lé wájọ ẹ̀ Soso was not there so bá a ti dé bẹ̀ báyìí ẹ sọ pé oníbọn tó fẹ́ dé wọ́n lo stanza gbà ẹ̀ oníbọ̀ tó bá ti dé o kankan ìyá sàlàwá ní ní tẹ́ fẹ́ dálẹ̀ pa yín ò ní ká o Gbénga Adébóyè ọmọ dáadáa ni o bàbá jẹrẹ ní mo ti sọ fún yín ní tẹ́ dálẹ̀
ipa yín ò ní ká lúkúlúkú ní kí ni ó ṣe kankan bí wọ́n ti dé báyìí tí àrùn rẹ̀ gbáà lójú ìgbà tí bóyè bẹ́ẹ̀ ni sí gbóyè bóyè bongaga okay ó gbà lọ gbà létí mo wo mo ní àwọn ènìyàn máa ya wèrè o aláyé ní bóyè bá dúró so ó dùn ní bàbá jẹrẹ sọ pé Gbénga má bínú mo ti sọ fún ọ pé ní tí wọ́n ń ṣe yìí yóò bù wọ́n lọ́wọ́ Sokoti kò jáde ta but ó wà ìyá àbíjọ ọmọ aráyélé ó wà ó jáde ta so bí wọ́n ti gbá bóyè létí yẹn aláyé bá ní ọ̀yá ẹ̀jẹ̀ á lọ àbábọ̀ ni mọ́tò bá a ti ń lọ aláyé bá tó tàn padà ó ní àwọn pípé ò ní mọ̀ lọ́rùn ẹ̀jẹ̀ dáná sí àlọ́run aláyé bá sun ẹkún pé bóun ti fẹ́ràn yín tó títọ́ ẹ̀ka ẹ̀ṣẹ̀ fóun lélẹ́yìí kí ló ń ṣe fún ẹ̀ṣẹ̀ wo ló ń ṣẹ́yìn gan tó ṣe aláyé ni ẹ wò omi ojú mi lọ jálẹ̀ yìí o mo sọ bí ìdí ilẹ̀ Sódómù àti Gòmórà nǹkan gidi o ọlànà olóòtẹ́ yìí ló ṣe o nítorí wọn à ní gbúrò ẹ̀ mọ́ làbá kúrò bọ̀dà Gódógbó òun ló yẹ kó jẹ́ ẹni tó máa dúró lẹ́yìn Gbénga Adébóyè gbọ̀ngbọ̀n báyìí kò dúró ó ní olóòtú fún wípé tẹ bá jó tíṣẹ́jú márùn báyìí pé ẹ ní mọ́tà ìṣe mọ́ o òun mọ Gbénga o oògùn burúkú ń bẹ lọ́wọ́ ẹ o gbogbo yín lẹ máa ṣe nǹkan kan ìgbà o at the end of the day ibẹ̀ yẹn ó ti dilẹ̀ aṣálẹ̀ mìíràn yẹn bẹ́ẹ̀ ni látijọ́ tí mo ń sọ yìí kò sí nǹkan kan gidi ń bẹ̀ mọ́ tí ìkan náà ò tẹ̀ yẹn ní ti ẹ̀rùgbọ́n lò tẹ̀ yẹn máa ń sìn. yẹn lágbára o now nígbà tí Gbénga Adébóyè wá kú yẹn ẹdún kí ló máa dé àìtú bàbá àtàwà àbí wọ́n ti ń ṣe kẹ́yìn tó dọ́dọ̀ wọn. no ń gbọ́ lọ́bẹ̀rẹ̀ ẹtú. sọ̀rọ̀ mìíràn yẹn náà kọ́ ló fa ìtú bàbá tó. irọ́ àlàyé mà ti gbàgbé sàkà níbẹ̀ kò rántí. The idea of Itu Baba Ata came from me. I was the one that told Gbénga Adébóyè about the idea of Itu Baba Ata. ṣe ẹ̀rọ láìyá àlàyé láìkẹ́ ọláìyá wọn láìkẹ́ gan-an wọn máa ń wá sọ́fíìsì wọn gbà yẹn wọn máa ń wá dáadáa ọláìyá alásàrì wọn máa ń wá ó kọ́díà pẹ̀lú àlàyé ọkọ̀díà gan wọ́n close wọ́n máa ń sọ̀rọ̀ but pé àìdíà pé lò fún aláìdíà Itu Baba Ata ṣe é rí Itu Baba Ata Láìsí Abésùpínlẹ̀ ló bí Itu Baba Ata ṣe é rí Láìsí Abésùpínlẹ̀ yẹn bàbá kan wà ní ìlú wa ní Gbọ̀ngàn ológun ni bàbá yẹn ó wá ní ọmọ kan ọmọ yẹn bọ̀dákàmọ́ ni ọmọ bàbá yẹn so bàbá yẹn wá ní bí wọ́n ti ń sọ̀rọ̀ Láìsí Abésùpínlẹ̀ bí bàbá yẹn ti máa ń sọ̀rọ̀ ní pé Gbénga mi ò rí èèyàn kan tí kí n bọ́ dáṣẹ̀ríà fún bàbá yẹn Gbọ̀ngàn ló wà so nígbà tí wọ́n á bẹ̀rẹ̀ sí ṣe yẹn lọ ni wọ́n á rí i pé Itu Baba Ata ibì kan la lọ wọ́n ń ìjàlẹ̀ náà ń jà àwọn bàbá yẹn wá King Kong bàbá náà sáàdì abúlé gba sáàdì yẹn lọ́wọ́ ó sún ọ̀bọ mọ́lẹ̀ báyìí ó ní bí tí wàá ń sọ̀rọ̀ ayé sọ pé àyàn kan wà níbi kan tí wọ́n ń control àwọn èèyàn báyìí o that's how he developed all those things ó kàn change the voice ni kì í ṣe kò ń ṣe ọláìyá kẹ ọláìyá o. so Gbénga Adébóyè tún ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn ní tíátà. dáadáa ó ní àjọṣepọ̀ ọdún kan a wà lọ́fíìsì àwọn onítìátà kan tí mo fọkọ̀ bò wọ́n láṣìírí wọ́n wá ní wọ́n bá ní ní wọ́n bá dé àwọn onítìátà ni wọ́n o wọn ò gbólógbò onítìátà ni o ní wọ́n bá dé ní wọ́n bá ní Gbénga ò ti wá jọ ẹgbẹ́ wa ọlẹ́gbẹ́ kínní ó ní ẹgbẹ́ àwo kí lẹ̀ ń ṣe ń bẹ̀ àmọ́ ń rara àwọn lọ́wọ́ ni ẹni tó bá kú díẹ̀ kó tó fún àwọn máa ń ṣe nǹkan kan ìgbà àwo òní òkè àlàyé wá bí wọ́n lè rè pé kóun wá ṣàwo no problem wípé n tẹ́ ẹ sọ́ọ̀sì ni pé ẹ máa rara yín lọ́wọ́ ṣì wọ́n lè fóun lówó wọ́n ní kò sí tí ò sí ń bẹ̀ bàtà yín ò lówó
ó dárúkọ ẹni tí mò ń sọ pé èlò mọ́tò mélòó ló ní ó lóun ò ní mọ́tò ìwọ ń kọ́ òun ní mọ́tò tó gbọ́ ẹ̀yin tẹ́ wà ń bí ẹ̀ ní mọ́tò ẹ̀ wá ní kò wá da ẹgbẹ́ dáadáa tẹ̀ ń ṣe òun ò ṣe gbé awo pé I'm a Christian to the core ó ti sọ nìyẹn pé the apostolic lèmi o bàbá mi ò fa síà ni pé so òun ò darapọ̀ ojú tí wọ́n lọ́jọ́ yẹn ojú tí gbogbo wọn bí in fact. Nígbà tí Gbénga Adébóyè wá kú báwo wá ni mo rí pé for some years ẹ ṣì ń try láti gbé ètò Gbénga Adébóyè kó máa lọ àbísà. Bẹ́ẹ̀ni. Kí ló wá dé tí ò wá lọ mọ́. ṣe rí kò sí tó lè dàbí original Yẹmí Àjídé try o Gòkè Babalọ́lá gbìyànjú o Aláwìyé Ẹ̀gbá wọ́n try so wọ́n á wá láti Abẹ́òkúta ìgbà míì wà tó yẹ pé a lè má rówó fún wọn gbogbo owó táwọn rí akọ̀fin sọ owó program meanwhile àwọn kankan ò tún wá fún wa ní audience they want to know the account pé bó lẹ́tí àwa aládé ń ṣọ́ọ̀ṣì fowó àwa là ń wá advert bọ̀dọ̀ pé Fáyẹmí lẹ́yìn kọ́lọ́ fọ̀rùn kẹ́ ó assist wa ó yin audience ó jẹ́ ká máa fún wa ní program advert níjọ́ tá a wá lọ sọ́dọ̀ Supermaster ó ní the major kíní wa so nígbà tá a débẹ̀ wọ́n ní gbogbo táwọn gbọ́ dàbí taláyé pé àwọn ti decide pé káwọn kú máa go on with bàbá gbọ́n ẹni but every year tá a bá fẹ́ máa ṣe ìrántí Gbénga Adébóyè káwa máa gba product tá a máa fáwọn èèyàn wọ́n máa ń kó product fún wa so kò nígbà tí ò sówó mọ́ owó kẹ̀kẹ́ ìrírí. Broadcasting gbà tí Gbénga Adébóyè bẹ̀rẹ̀ àti ń sìn ìyàtọ̀ wo lẹ rí ń bẹ̀. ìyàtọ̀ pọ̀ gan-an bíi ẹ mọ̀ pé number one rédíò ti pọ̀ gan-an rédíò pọ̀ irú ìgbà yẹn rédíò Lagos OGBC àwọn yẹn talẹ̀ àwọn rédíò táwọn yẹn ń gbọ́ jù nìyẹn kó tó wá di pé Ray Power dé kó tó di pé wọ́n create Yorùbá program ní kí là ń pè OGBC yẹn so ìyàtọ̀ wà dáadáa torí gbà yẹn audience wà divided Àlàyé was Gbénga Adébóyè was just one táwọn èèyàn tẹ̀lé ibi tó bá ní kí gbogbo sọ̀rọ̀ lọ́nu kò sí ẹni náà tó tẹ́rù láti táláyà kò sí ìjọ kan orí mi wú à ń bọ̀ wá sí rédíò Lagos àwa débi Femina yẹn òjò táwọn wí pọ̀ bíi fófòlà gbé lọ́jọ́ yẹn bára bẹ́ẹ̀ ti rí báyìí tó fẹ́ bọ́lẹ̀ báyìí umbrella tí ó wá láti inú Femina wá síta mi ò rí irú ẹ̀rí láyé o ẹni yóò dé kò fálú ẹ̀ àlàyé o kò rí rẹ̀ bíi pé ẹni tó popular kan lòun mú tí o kò rí pé èèyàn kan pé I'm popular he was just doing his things bọ́lọ̀ ti dà. well ẹ ṣe gan ọ̀kan lára àwọn ìmọ̀lẹ̀ Gbénga Adébóyè nígbà yìí wọn ni ẹ ti ń gbọ́rọ̀ lẹ́nu wọn lónìí mo dẹ̀ rí pé ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ àbáwọn míì tí ò yáwọn èèyàn lórí ètò yìí lónìí Bánjọ Adékúnlé méjì ni wọn ó tún ṣì kẹ́nìkan tẹ́ máa rí lórí platform láìpẹ́ èyí tó ń jẹ́ Festus Odùọlá àbúrò mi ni àbúrò mi dáadáa kí lẹ mísì ju pa Gbénga Adébóyè ká máa fi many things mo mí sí nǹkan pọ̀ o torí téèyàn bá ní Gbénga Adébóyè ọkàn ẹ̀ máa balẹ̀ pé o níyàn torí nǹkan tí mi ò sọ ọmọ kan wá sọ́fíìsì oníbọ̀dà Gbénga ẹ̀dá sàyẹ̀sà ẹjọ́ òun fẹ́ rí mi kí ló fẹ́ sọ́kó tó rí bí ìgbín ó ní òun ò níṣẹ́ lọ́wọ́ ni pé òun ti sáfù tó ń ti ṣe iṣẹ́ ìwúlò fẹ́ ṣe ó ní òun sáfẹ́ ṣiṣẹ́ kankan àlàyé ni má wọrí lọ béèrè orúkọ ọ̀gá wọn ní Coca-Cola sọ láìkẹ́ ó lòun láìkẹ́ lọ béèrè ọ̀gá wọn kan tó bá sá ti mọ̀ tọ́jú ọ̀gá lọ́mọ yẹn bá lọ lọ́ba dé àlàyé kan mú lẹ́tà ní my dear brother kankan ẹ̀gbọ́n mi gbù ẹ̀gbọ́n mi kankan ẹ̀gbọ́n mi tó ṣùọ̀ ẹ̀gbọ́n mi tó ṣe ọmọ yìí ẹ gbọ́dọ̀ gbà síṣẹ́ o ẹ bá ń gbà síṣẹ́ ọmọ mi dáadáa ni mo fọ́ sí nàbà sáìn nàbà fún ọlọ́run gba ọmọ yẹn olúwa ń gbọ́ wọn gbà nígbà tí ọmọ wa sọ fún wọn yẹn pé sọ fún brother o pé àwọn pé ibi tí iṣẹ́ wà pé Port Harcourt ni o pé
tó bá lè lọ Port Harcourt ọmọ yẹn ló ń lọ olóòtítọ́ olóòtí níṣẹ́ and that was how ọmọ yẹn ti ọ̀gá gidi ni nígbà tá a láyé kú tó wá abẹ́tì ó sun so life of impact àlàyé ẹ ń bá bá rìn àmọ́ kò miss up till now ni mo sì ń lálàárí afresh olúwa everyday máa lálàárí afresh tájọ́ mọ́ wa sọ̀rọ̀ tá tó máa wá ṣe tá máa ṣe. It was just it's a loss to Yorùbá race. Gbénga Adébóyè. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé gan ẹ kú gbádùn ètò wa ẹ ṣé gan tẹ́ ń wò wá láti bí wákàtí mélòó kan pẹ̀lú ọ̀kan lára àwọn olólùfẹ́ Gbénga Adébóyè mo dẹ̀ mọ̀ pé lágbára ẹ̀mí á gùn sá. Àmín. Ìjọba Ọlọ́run gbogbo àná látún máa pàdé jẹ́ àmín. Thank you so much for your time. Ẹ ṣé gan ni o thank you for your effort. Thank you so much. Yes sir. ká sọ̀rọ̀ kaba bẹ́ẹ̀ òun ni iye ọmọlúwàbí ẹ jẹ́ kí n sọ fún yín nípa ilé ìgbafẹ́ ìgbàlódé tó dúró digbí bíi tòkè òkun àkọ́kọ́ irú ẹ̀ nípínlẹ̀ Ògùn ó kọjá bẹ́ẹ̀ ó bù háyà GB Citadel Hotel and Suites ó wà ní Justice K Ọ̀nàfẹ̀sọ̀ Avenue Ọlọ́rundá Ọbàdàòkò Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ẹ lè gba Federal Housing Estate tàbí abúlé Mẹ́kò Ọbàdàòkò wọlé sọ́dọ̀ wa àwọn yàrá bíi tòkè òkun yàrá ọlọ́lá executive rooms pẹ̀lú oríṣiríṣi àwọn ohun amáyédùn gbé tí ẹ ó máa rò wípé ìlú ọba lẹ́wà swimming pool ìgbàlódé iná tí kìí ṣẹ́jú ohun mímu àti jíjẹ aṣaralóore yálà tilẹ̀ yìí tàbí tòkè òkun àyíká tó pọ́nilé pẹ̀lú ààbò tó péye àwọn ọkọ̀ bọ̀gìnì ọlọ́yẹ wà láti gbé yín láti ibikíbi wá sí GB Citadel Hotel and Suites ẹ kàn sí GB Citadel Hotel and Suites lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 091-3408-5504 tàbí 080-5571-5423 GB Citadel Hotel and Suites jayé àjẹdọ́ba. Àlàǹkèrè